Felicia. Báwo ni Mọ́kẹ́ndì? Ẹ ká sán wa. Kí ló dé ò lọ lé ni? Mọ́ mi sọ pé ojú ẹ̀lẹ́ káwọn tó dé. Tẹ́ máa rẹ pé kí wá bá Felicia ọ̀rẹ́ mi ṣeré. Felicia rò wá sílé. Ó lọ sílé wa kejì. Ṣé wàá dúró dè? Ẹnu mà. Kò ní pẹ́ dé ṣùgbọ́n. Kí ló máa ń jẹ báyìí? Ṣé wàá jẹ ráìsì? Mo ń bọ̀ ṣùgbọ́n. Ọ̀rẹ́ ẹ̀ fẹ́ dé ṣùgbọ́n. Ó yẹ kó ti dé báyìí, ẹ́? Àbí bo ló tún wá gbà lọ? Tó bá dé kó bá kí mọ́mí ẹ̀ o. How are you, baby girl? Mommy, come. Ẹjọ́ ta lè lè. À ń béèrè àwọn dáàdì. Dádì wà lágbàlá wọn rest. Oh, okay. Ẹ má bínú. Ṣé ẹ̀yin ni mọ́mì Fèyíṣará? Èmi. Ẹ jọ̀ọ́, Ìfáwọlé ńkọ́? Wọ́n jáde. A fẹ́ deliver message kan fún àwọn dáàdì mi. Mo dẹ̀ believe pé a lè deliver ẹ̀fẹ́ yìí náà láti bá wa mọ̀. Ṣé? Kí ni mo ṣe? Bẹ́ẹ̀ sọ. Wo má lọ pro smart o ìtorí wọ́n ti sanwó ìwọ àti ọmọ òṣì àti bàbá olórí burúkú tó gbà ẹ́ sílé. A lè máa bìlí sí ní tẹ́sẹ̀ wájú. Àbí báwo bàbá? Ṣáàmà, ṣé nǹkan tí bàbá ṣe ń bá yín sí? Since oní bàbá alàgbà lẹ́wọ̀n rest, ẹ má yẹ ká ló fún ayé tá a fẹ́ lò yìí. Wọ́n á bí nǹkan yẹn ká lò. Nice one, nice one. Now, I'm on the you stay here. Watch out, people. Two of you, let's go. Hello. Dúbẹ̀. Ìwọ náà ara wọn táwọn wá náà ni ìwọ náà. Ẹ má bọ̀! Má bọ̀! Sílẹ̀!
Fáwọlé àbí? Nice job. Bàbá, wọ́n ní níbi tí àwọn ènìyàn burúkú yìí, ibi tí wọ́n ní àyàdé, wọ́n ní àwọn èèyàn burúkú yìí, wọ́n ní wọn ò kánjú rárá tán fi ṣe gbogbo iṣẹ́ burúkú tán wá ṣe. Wọ́n tún wá ṣe iṣẹ́ burúkú yìí tán, wọ́n lọ bẹ́ẹ̀ lọ́sàn-án gan nílùú tó lọ́ba tó níjòyè. Ó ga ọ bàbá. Wọn ò kánjú. Bí Elédùmarè ó ṣe fi ara balẹ̀ dájọ́ tiwọn náà nù. Elédùmarè wọn ò tó dá ọ lẹ́bi o. Àmọ́ irú tó ṣẹlẹ̀ sí mọ̀lẹ́bí wa yìí báwa ṣèdájọ́ tiwọn náà ní kíákíá. Adájọ́ ayé lèèyàn rí fi ṣakọ, olùdájọ́ dúníyàn lèèyàn lè rí ṣàyà gbangba sí. Gbádájọ́ ayé bá dájọ́ bí ò bá dáre èèyàn lè ní Elédùmarè ó dùn dá. Àmọ́ bó bá ṣe pé Dùmarè ló ṣe ìdájọ́ tiwọn kò ṣe yí padà bí aṣọ ewúrẹ́. Èdùmarè yóò fi wọ́n làkàlàkà bí aṣọ ìdánrọ̀, yóò sọ ìgbésí ayé wọn di àbámọ̀ fún wọn ni. Èdùmarè kí ló dé tí àwọn tó ní kàánú tí wọ́n fi ń lágbára? Èyí ṣe tó fi dà lásìwín lọ́wọ́ tí dàgùdà di baálẹ̀ ọjà tí kólékólé ti daṣọ tó rú. Èdùmarè mo tó ẹ lálẹ́bí o, àmọ́ tó ṣẹlẹ̀ sí mọ̀lẹ́bí wa yìí èmi ò fẹ́ rú ẹ̀. Dọwọ́ rẹ Ọlọ́run, dọwọ́ rẹ o. Ó máa ṣe o, má ṣe ẹ̀yà jẹ̀bi Jayọ̀lá láti bàtí àti bí Jayọ̀lá báyìí tó ti bí Jayọ̀lá láti kékeré ẹ̀ báyìí kò fi gba àkókò bá ìgbádùn ilé ayé ẹ̀ láti ọmọ ọdún 15 òun ló ti ya wèrè. Nígbà tá a tún gbàdúrà tádúrà ẹ̀ tún gbà pé ókè o wèrè ẹ ti sàn ó tún gboyún. Ọmọ náà ló bí tí ó ní bàbá ta ni kó lọ mú bàbá wa. Àṣé àsìkò ikú ẹ ti tó. Èyí tó ṣe lè dá o, ẹ ṣe dá rárá. Ìyà jẹ mí o. Àǹtí mi, ṣé rí nǹkan tó ti ṣẹlẹ̀? Ó ti ṣẹlẹ̀ náà o. Ṣùgbọ́n èyí tó ṣe kókó nísìnyí, ó ní ọ̀rọ̀ ọmọ tí Jayọ̀lá fi sílẹ̀ yìí. Kírú ọmọ kékeré báyìí kó máa sun ẹkún sínú. Ẹ mọ̀ pé nǹkan burúkú ni. Ṣẹ̀rí, àkíyèsí tèmi máa pẹ̀yìn mọ̀lẹ́bí yìí sí ni pé ọmọdé ní kẹ̀kẹ́ káwá bá ìmọ̀ mójútó torí àpòkọ́ sọ pé àwọn èèyàn burúkú yìí ọmọdé ọ̀gọ́ ló fẹ́ pa ó tó di pọ́ lọ pọ̀ rí ẹ̀tọ́ ṣíbí ìpò òun ni àdẹ̀mọ́rú àwọn tẹ́ni burúkú ìṣe ó ṣeé ṣe kó tún padà wá o ọmọdé ní kẹwàá ká mọ báyìí máa tọ́jú o alátìmójútó gidi ni o. Elédùmarè ẹni ó pa gúnugún kan ò ní kádún, ẹni tó pa kàlàmàgbò ò ní kóṣù 6, orí ọlọ́mọ lè dúró, ẹsẹ̀ alùyáàlù yìí tólẹ̀, kì í san fẹ́sàn, kì í wọ̀ fọ́wọ̀, ìgbájú ìgbámú gbogbo ibi tí wọ́n bá lọ ni kí wọ́n mọ bá bọ̀ bẹ̀. Elédùmarè bí mo ti ń sọ̀rọ̀ yìí dákun bá wa tètè pè wọ́n ṣáájú ilé ọ̀run. Ọlọ́run o. Jayọ̀lá ò gbọ́dọ̀ sùn o. Bó ṣe ṣe títí tó fi pa gbogbo ìdílé mi run pátápátá nìyẹn. Ẹ gbà mí. Wow! This is so cruel. Ó hard for me láti believe pé there's a living soul tó ń gbé lórí iyẹ̀pẹ̀ yìí kan tó mean tó yẹn tó ń pa àwọn èèyàn bíi mosquitoes. My God. Ẹ wò, tá bá rí adjective mi ta lè fi qualify pé máa yẹn wicked ó yẹ ká fún. Ṣebí torí pé ó pa àwọn òbí fi ṣára ni mo ní kí n lọ gbẹ̀san nílẹ̀. Ká lè wọ́n bá ṣe máa wọlé sí lára ká lè fi gbẹ̀san. Àfìgbà tó dé last week ló bá ní kó lọ pa màmí. Ṣé yìí tí màmí tó mú lóun ẹ̀ ó ní mò nígbà o mo gbọ́dọ̀ gbẹ̀san. It's really pathetic. Very, very pathetic. Ṣé story tí mo gbọ́ yìí? Sincerely, can we kàn ṣe pé ẹnu ẹni tó ti ṣẹlẹ̀ sí ni mo ti ń gbọ́. I wouldn't have believed.
What can I say? Sorry for your loss. On behalf of everyone here, please accept our sympathy, okay? But the fact remains, we are not talking about a Mr. Something here. We are talking about the Senator of the Federal Republic. A very hard nut to crack. Please, I beg all of us to tread with caution. Kabamashi mistakes. Eja wish you to one lay. Ka observe. Ka de weird dada. Before we make any move. Please, let's all be careful. Okay? And guys, I really felt for this lady. As in, that Bubu story to Sokalei, man. No. But on the other hand, enter and deal with senator and any evidence against them. So I need to be very careful. Because Nino Group we've been doing a successful job. And this has not to be an exception. So mani latijaki each one of us come idea wawa. Then let's see the way we are going to eat this man. So that Ali get it and this operation has to be successful. Well. Hey guys. Me bani can involve our ladies. Since ó jẹ́ pé ẹ mọ̀, our ladies are ní àwọn ọgbọ́n àrékérekè tá fi máa ń àbúrò wa. So I come around that table, you know, and the man, everybody my idea wa. So we can to operate. Yes. My favorite idea, Miriam. Because tabani kawo, ẹni tó bá wà in power, o man difficult àti kojú ìjà sí. Because tabani kawo, everything ló máa ń pè sí wọn lọ́wọ́, annulation, everything tó lè fi jà. On ní ṣẹ̀ṣẹ̀ máa wá kiri. But ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, and that is because it's a little cooking sakokotiwa. Could a silly tasila city. But I'm cutting you about when it being cotuso. They are cartoon get our ladies and then our guys were cartoon grand table consi. So that idea risi a jadi latibe. So I leave my basi my fire by then. Oh well, no problem. Alright. I think we all have to adjourn this meeting till next time, right? Yeah, of course. Okay, no problem. Okay. Hello. Really? No, let's be frank. Kí ló dé táwọn lecturers ń ṣe bẹ́ẹ̀ fún wa. Tó bá ti toast ẹ̀ báyìí tó ti gbà bá intimidation ìbẹ̀rẹ̀ wa máa wò pé kí ló dé. Ṣé mo ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni? But why is it like that? I don't understand. Ọ̀rẹ́, ìyẹn ni worry. Ó ti rí kankan. Àwọn tó kù torí tán kì í threat yẹn náà. Àwọn náà ní nǹkan tó fi ń tend ni. Èmi ò dẹ̀ ní nǹkan tí mo lè tẹ́lẹ̀. Ju pé kí kàwé mi kí dẹ̀ gbọ́dọ̀ ọ̀nà àwọn parents mi ló bá tán. But really, lady, you understand one, I swear. Hey, when girls, am I kiss àwọn lecturers and ko bother yẹn aso ẹ ti bá yín wata wa lendi ni. Gbogbo àwọn tó ṣe bí wèrè tó ṣe bí lóbi kí ló ṣe. Wọ́n sọ come ni so ẹ̀yin ọ̀rẹ́ mi ẹni so ṣe gbọ́. HN la wa yìí a máa tó parí everything ma fine. Sorry, mo like spirit Susan. Keep going lọ́rọ̀ ẹ. Hello, mommy. Adenike ni o. Susan.
ńkọ́? Mo sáyé importance wọn lọ get gbogbo àwọn òtún. Doctor ní kó get wa. Fún mi ní phone jẹ́ kí n pe mọ́ mi ara mi tí a lábọ̀ lọ́lẹ̀. Ààrẹ ò sí ìyá o. Ṣé sickness yìí ó máa ń deceive ẹni o. Ó máa lọ àtúpadà wá. Ọ̀rẹ́ mi rest ààrẹ ò tí ìyá. Suzanne, I'm fine. Give me the phone. Let me talk to her. I'm fine. Ó fẹ́ bá mọ́mí sọ̀rọ̀ àbí? Ní sùúrù jẹ́ kí mọ́mí dé. Very okay. Sure. Ìlàjọ rẹ̀ fún ọ̀rẹ́ mi tí mí ìṣẹ́gun kárẹ̀ yá ọ̀rẹ́ mi àdúrà tí mo gbà ní kọ́ ló bá mi fún ẹ lálàáfíà. Wọ́n ti jí. Bẹ́ẹ̀ ni ó ti jí. Ẹ pẹ̀lẹ́ àǹtí. Ṣé wọ́n ti jẹun? Kò jẹun. Mọ́mí sáyé bọ́ta sí wọn lọ gẹ́ẹ̀tì nǹkan tó máa jẹ wá àtàwọn ohun tó ní kọ́ ra fún. Ẹ tètè pé mọ́mì kó bá wọn gẹ́ẹ̀tì oúnjẹ tán máa jẹ nítorí pé dókítà ní ká lògùn fún wọn. Ṣé ti gbọ́? Ẹ pẹ̀lẹ́. Ọ̀rẹ́ mi aláfíà gbogbo ni mo fẹ́. Pẹ̀lẹ́. Ṣọ̀rẹ́ mi ò ní sẹ́. Ẹ má bínú pé mo tún wá disturb yín. Ṣé rí nígbà tí wọ́n sọ fún wa pé ká máa lọ pẹ́ ti discharge wa? Mo ní discharge kẹ̀. Wọ́n ní pé ẹ lára ti yá wípé ká máa lọ. Mo rò pé bóyá kí ẹ ṣe fún wa ní time díẹ̀ ká tiẹ̀ ṣe observe àwọn kinní yẹn because a tún máa gbé délé ìsìn doctor you know how it is a tún gbé padà pé kinní yẹn tún ti bẹ̀rẹ̀ èmi rò bóyá kẹ́ fún wa láyè díẹ̀ kákan tiẹ̀ wà ń bí fúngbà díẹ̀ jù nítorí Ọlọ́run doctor. Madam ẹ níbi àti túngbọ́mọ ẹ dúró síbi bá pẹ̀lú gbogbo test àárọ̀ fọmọ yẹn àríkú ti wà perfectly okay ẹ máa gbé lọlé lókù báwo la kàn ṣe máa dá dúró síbí lásán láì ṣe pé nǹkan ṣe ọmọ yẹn ti wà okay kò sí nǹkan tó lè ṣe mọ́ in fact ìgbà tí wọ́n ní ẹ sọ pé ẹ fẹ́ rí mi nínú kò bóyá nǹkan mi lẹ fẹ́ rí mi fún ni òwò àtúrẹ̀ tí wọ́n á rí pé a lórí ọ̀rọ̀ ọmọ yẹn ti wà okay ẹ̀yin máa gbọ́mọ yín lọlé there is nothing. Dr. Esho ẹ jẹ́ a lè dúró mo ti sọ fọ́kọ mi lé pé a lè pẹ́ díẹ̀ ẹ jẹ́ ká dúró kò sí problem mọ́. Agbára ọ̀rọ̀ kò sí nǹkan kan ọmọ yẹn wà okay in fact we did everything possible àdẹ̀tìrí pé kò ti wà okay. Ẹ ṣe àdúgbò máa olúwa máa fún yín ṣe o ẹ ṣe sọ wàá lọ palẹ̀ ẹrù wa mọ́. Bí bá lè ṣe ìbàjẹ́ ìbàjẹ́ kẹ̀ máa gbọ́ ẹ ṣe ìyàwó ẹgbẹ́ sáré yọ físíkà palẹ̀ ìyàwó ẹ̀sà. So o ti ṣe mọ́tò tán látẹ̀kan then báwo ló ṣe fẹ́ kí n ṣe move ń bì no mo fi o ti ń bẹ o máa tó tẹ o tẹ ti tẹ kí ló fẹ́ kí n ṣe ń sìn no this is sorry excuse me. This is bad. How are you? Hold on. Good afternoon, sir. Oh, thank you. Má worry, Murphy. Má worry. Akim ni mo máa lò ń sìn. Ó kúkú good dada. Má worry. Ká ní mo ti ẹ̀rẹ́ tó máa gbé mi àbí mo rí cab nsìn that would be better. Màá kàn ní kó máa gbé mọ́tò wá sílé ni. Má worry, ó dàbọ̀. All èèyàn ṣe máa ní mọ́tò and I want to trek. I don't know what to do. Sorry, sísí mi. Ṣé o máa kí n gbé ẹ? Oh, ẹ má worry, mi ò fẹ́ bother yín. Bother me? Why? Ẹ tó lè bother me. Thank you, sir. Oh, sorry. Mo rò bóyá mo fẹ́ wa mọ́tò ìwọ̀kọ̀. Thank you, sir. It's a pleasure, darling. But sir, látijọ́ tí mo sì máa ń pàdé àwọn èèyàn pàtàkì. Ẹ̀yin ìyàtọ̀, ẹ̀ ní ìgbéraga rárá. How do you mean? Being a senator,
you know, in driver right? But you're too humble. Torí kò sí nǹkan tí a gbé wálé ayé, kò dẹ̀ sí nǹkan tá a máa gbé lọ. Yeah. And again, obì tó bá fara sin ló máa ń gbó. Kì í ṣe gbogbo ibi téèyàn bá ń lọ náà ló máa gbé driver dání. Ní téèyàn bá bò ló máa ń níyì. You know, n tó ṣẹlẹ̀ nìyẹn. Sorry, kí ló ti porúkọ ẹ fún mi yẹn náà? Oh, I'm Sumbo, sir. Sùnmíbọ̀, arẹwà ọmọge tó Sùnmíbọ̀. It's a player, darling. Inú mi á dẹ̀ dùn tó bá lè Sùnmíbọ̀ gan for real. Hey, irú àwa yìí, àwọn oníṣẹ́ level yìí náà. Mo pe level tí yín ó ga jù títí wa lọ. How do you mean? Kí ni ìtumọ̀ level? Ṣé level wà láàrin ọkùnrin àti obìnrin ni? Kò sí nǹkan tó ń jẹ́ level, it's a matter of choice. Ní téèyàn bá fẹ́ ni. You see, when it comes to relationship, kò sí nǹkan tó ń jẹ́ level. Okay, mo ti bọ̀ yín, sir. Good. Now you are talking. You are talking. You look so good. Thank you. So pretty. Nígbà mo jáde lẹ́gàn ni mo rí physique mo ní wow, what's this? Thank you. I can't just believe my eyes. I was already melting, you know. Okay. God. Now you are beautiful. Now everything about you is unique. Thank you. Sure. Mo rí physique ẹ̀rù bà mí. Nílé yìí. Ibi náà kọ́ ni àbí? Yes. This is the place, àbí? Yes, sir. Okay. That's all right. All right there. Sumbo. Káàdì mi lélẹ̀. Feel free to call me anytime, any day. Just give me a shout. No, I pick all my calls. Thank you. All right. If you don't mind, bóyá lọ́la kí n gbé jáde ká jọ ní lunch. I'll call you. Please do. Okay? All right, sir. I love you, baby. Take good care of yourself. All right. And have a wonderful day. Ọmọ yìí náà. Oh no. Tọmọ bá náà ká. Ọmọ yìí náà. Ọmọ yìí náà. Ọlọ́run kó wá gbàdúrà mi kó fún mi ṣe. Kó má jẹ́ ń tẹ́. Ọ̀nà. Hi. Hello. Yeah, anyhow. We're very senator. Senator. Bí a ṣe wá kí yẹn mi. Okay. Ṣé ti ní appointment pẹ̀lú wọn tẹ́lẹ̀ ni? Mo kàn kọjá lọ mo kàn wo hòtẹ́ẹ̀lì tí mi mọ̀ rí. Tí mi bá lá appointment pẹ̀lú ọmọ mama, please, I want to see senator. Hold on. Hello? Hello, sir. Lady kan wà rí báyìí náà fẹ́ rí yín. Lady? Àmì mú mi. Ta ni kí ló porúkọ ẹ? All right. Kí lorúkọ yín mọ̀? Tí ó tọ́ yín. Bọ̀ mo bí ẹ́ ń sì pé ò béèrè orúkọ mi. Ẹ má bínú mà. Ẹ má bínú bó ṣe ní kẹ́ máa fi frustrate wà ní. Sùnbọ̀. Ọlọ́run Sùnbọ̀. Oh, okay. Ní kó máa bọ̀. All right, sir. Okay, sir. Kẹ́ máa wọlé bọ̀. Kẹ́mi o, wàá mú ọ lọ sí suite 12 lókè. Okay. Ẹ jẹ́ àlọ́. Suite 12. Suite 12. Ẹ̀yin tẹ́ ń ṣe ló tẹ̀ tó mọ suite. Kẹ́mi lè tẹ̀lé ẹ̀. Bọ́ ṣe rí. Wọ́n má jà kó ṣì mí o. Bí òun ló san sálárì fún mi. Olúwa sùn mí bọ̀. How are you? I'm fine, sir. Good. Thanks for yesterday. Oh, it's a pleasure, darling. Kí ni kí wọ́n fún ẹ náà? Yeah,
juice kan wá sí yàrá mi. That's right. Okay. Thanks. Yeah. Ṣé mẹkáníìkì yẹn ọ̀pẹ tó fi dá mọ́tò ẹ̀ padà lánàá? Hello? Hello, good afternoon, yes? Yes? Mrs. Akiyemi speaking. Yes. Adenike? Yes, ọmọ mi ni. What? Ọmọ mi slum! Hospital wo lẹ wà right now. Okay, ẹ jọ̀ọ́ ẹ pè fún mi bẹ́ẹ̀ yẹn. All right, màá kọ́ ẹ lára nísinsìnyí. Ẹ ṣé mo dúpẹ́, God bless you, ẹ ṣé gan ni. Wo jókòó síbi báyìí. Ẹ jẹ́ n tẹ̀lé yín mọ́ mi. No, kò ní tó bá ti tá àsìkò just o lè lọ́kọ̀. Bá mi dúró, mo ń lọ sí ọ́fíìsì wọ́n ní pé ọkọ̀ mi sí lọ́kọ̀. Tí ẹni tí mo ránṣẹ́ bá dé sọ pé kó wá rí mi lọ́la. Bá mi pé Akeem gbé wá fún kọ́kọ́rọ́ mọ́tò. Yes, who is it? Wale. Oh. All right. Thank you. Thank you. Chicken buying this. Shiny dancing, sir. Sombo, mo ní little package kan fún ẹ. Torí immediately tó ti pè mí tó ló ń bọ̀ yẹn ni mo ti bẹ̀ prepare nǹkan yẹn. Kí ni yẹn, sir? Yeah, this is just my widow's mite. I need this. Thank you, sir. Oh, torí gbogbo sàṣàṣà yìí ò yé mi o. Kò sí nǹkan tí n fẹ́ fi ṣe o. Hello? Yeah? What? Ó dákú. Dákú. Okay. Ó ti lajú ṣá, ṣó ti lajú ńsìn. Okay. Mo ń bọ̀ ńsìn. Yeah, mo ń bọ̀ right away. Mama bọ̀ nísìn. Okay? All right. My grandma mo láti rush down lọ sí ilé. Sorry, darling, just relax, go there, feel free, okay? I understand. Am I really obìnrin? And you know you can never underestimate the power of men. Am I want to be ọmọdé? I can be of help. All I need for you is just open up and explain to Bashidi for her. Sombo, I need your Problem is, ọmọ kan ṣoṣo tó ní Foniji Fọládìdé ni. So ngba tá ṣàbẹ̀rẹ̀, mo ṣá mú sí lórí pé I can actually be of help. Ó dé gbà.
So wọ́n á sọ fún pé màá mú lọ sọ́dọ̀ babaládùúrà kan. So they accept. But the thing now is ó ní ọ̀túnla ní ká lọ. So what should we do? Wow, brilliant idea. Well, Femi, you know, Sumbo concept is tight, but I have a problem, and my problem is this. But what you mention will live from any time sorry. Understand? Does that not mean I'm a lower woli kan, I'm a two more plans to one layer? I don't. And doing that means we'll be inviting a third party and to really adopt say a third party, exactly. She ain't got a machine see me any. What do you want now? For real, that's good. That one is woli, man. You want it? How do you mean? Wired ideas. No, Baba Mojita Pastor. Well, man, no church July one to Mama Gbe Bible. Okay, fine. Mo lọ sí church. That what does that mean? She won't buy. You won't lọ church. She won't buy drag me. Boy, listen. She more funny thing. But she saw a pastor in Allah. He won't go look me because he won't to church all the time. Oga. How do you expect me to pray? But she won't buy drag. Oh, funny. Come to think of it, Kotoso is a bright idea. You can do it. No. We're not sure. We're not sure. I'm going to say. Seri lórí ọ̀rọ̀ tó wà ní America sọ diri gẹ́gẹ́ bí pé project náà wọ́n wà and then mo fẹ́ kẹ́ sí rántí kankan pé seri the way tí Sumbo sì máa ń sọ̀rọ̀ ó máa ń sọ gẹ́gẹ́ bí eré ni but òtọ́rọ̀ máa ń wà náà rẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ kankan pé nǹkan tí Sumbo sọ yìí ó sì fún wa láti lè get man yẹn because ẹ mọ̀ pé àwọn olówó yẹn wọn kì í fi ọmọ wọn ṣeré ẹ rántí pé lójú ara ẹ̀ ó believe ọmọ kan lòun bí ọmọ kan yẹn dẹ̀ ní kò sí nǹkan tó gbọ́dọ̀ ṣe tí kò ní tàtán lé lórí ẹ jẹ́ ká believe pé ọmọ kan ṣoṣo yẹn náà la máa ṣiṣẹ́ lé lórí ọ̀nà tí mi rò pé easy pa máa gbà òun ni Sumbo ti sọ yẹn ẹ jẹ́ ká lò ní mẹ́ta lọ́kàn gbogbo ara mọ̀ pé nínú gbogbo wa ìwọ ló máa ń lọ church jù yes Mr. Fẹ́mi tó jókòó yìí wọ́n lè kí ìrun lórí omi èmi dẹ̀ ní ẹ̀mọ̀ kí mi náà súnmọ́ àgbàlagbà èmi náà wọlé máa jáde máa lọ sílùú máa lọ gba ìwà èdè wọ́n á dẹ̀ kó sí mi lẹ́nu èmi gan di babaláwo láti lè fi get iṣẹ́ ta fẹ́ ṣe ká lè wà succeed àbí kílẹ̀ rò. Okay, in other words kí ló ń tra láti sọ ń sè. Báwo ló ṣe mọ̀ tó fẹ́ sọ pé what's he saying? because nǹkan tí sọ̀kan bí mẹ́ta kò sí ó sọ aṣọ aṣọ iṣẹ́ tá a wà lórí ẹ̀ jẹ́ ká lo mẹ́ta lọ́kàn lórí ẹ̀. Okay. Brilliant. Tí bá gbọ́ iye. Nǹkan tó sọ ń sìn ni pé ká lo 3-in-1 trap fún ọ̀gbẹ́ni yẹn. Yà mẹ́ta lọ́kàn. Kí èmi play role alpha. Kí wọ́n ṣe babaláwo. Òun wá play role pastor àbí wòlíì. Oh, it's gonna be a brilliant idea. Tó dẹ̀ máa mú result tó dá jáde. I'm so sure of that. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Ṣé mọ̀ pé máa ń tàn sọ̀rọ̀ yìí? Ṣé mọ̀ pé ó mí nǹkan? Èmi wá wò pé gbogbo suggestion tẹ́ ń sọ látàárọ̀ yìí. Ṣé rò bí pé máa yẹn máa kó sí trap yìí ṣá? Oh, come on. Kí ló dé tó ń sọ̀rọ̀ lẹ́nu bí ẹni tó ní gbàgbọ́? Of course, ó máa work. Look, ṣó fẹ́ gbọ́? Iṣẹ́ títí wa ni. Fi sílẹ̀ fún wa jẹ́ ká ṣe. Ìwọ sì gbéṣẹ́ fún wa. Then leave the rest to us. Nǹkan ẹ̀kan tí mo kàn fẹ́ kó ṣe fún mi ni wípé just be prayerful. Just be prayerful. Wípé gbogbo nǹkan tá a fẹ́ ṣe kó work out. Oh, no problem. Calm down, yeah? Kò sí problem. Gbàtẹ́lẹ̀ tí wọ́n sọ èmi di wòlíì báyìí. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọ̀yá lórúkọ Jésù. Ǹjẹ́ bẹ̀rẹ̀ lórí ìwọ. Ọmọ ìjọ. Guys, cheers. This is a good idea. Cheers to that. Cheers. Yeah, I hope it works out. It's gonna work out, definitely. Inshallah. Senator, síwájú ohun gbogbo, a ní láti gba àdúrà lágbára tí Ọlọ́run àti àwọn àgbà. Sister Rebecca, Sister Juliana kàn ń dá àdúrà dúró. Ó yẹ kán ti àwọn náà ń bọ̀ yẹn. Sister Juliana yìí là ń dúró dè.
máa wo bàbá burúkú yìí ṣé pé mi àti bàbá yìí máa fojú kanra wa ìwọ ò ṣìkà ẹ̀dá yìí. Wow, ọmọ ló gún rẹpẹtẹ nú aṣọ ògún wa yìí yéè káì tọ́ ní nǹkan tá a bá wá bí ọkàn ní nǹkan tójú tó ń wò. Senator, ẹ fún mi ọ̀gá. Hey! Olúṣẹ́gun, Olúṣẹ́gun ní bàbá. Olúṣẹ́gun, Olúṣẹ́gun ní ọmọ. Olúṣẹ́gun ní ẹ̀mí mímọ́. Olúṣẹ́gun ní mẹ́ta lọ́kan. Olúṣẹ́gun, Olúṣẹ́gun ní bàbá. Olúṣẹ́gun, Olúṣẹ́gun ní ọmọ. Ní ọmọ. Olúṣẹ́gun ní ẹ̀mí mímọ́. Olúṣẹ́gun ní mẹ́ta lọ́kan. Jehovah Jésù Kristi Michael mímọ́ ẹ gbé ohùn àdúrà sókè àdúrà ìṣẹ́gun ìpè kí Olúwa wa Ọlọ́run wa ìránṣẹ́ tó wà níwájú wa yìí gbogbo ogun tó wà ní iwájú ìránṣẹ́ wa tó wà níbí yìí kí Olúwa sọ di ohun ìgbàgbé ẹ gbàdúrà. Jehova àní okunkókun tó ń da arákùnrin láàmú orúkọ Jésù Jehova mímọ́ ó yá ẹ mú kúrò. Gbogbo ogunkógun tó bá ń da arákùnrin láàmú gbogbo ogunkógun tó bá ń da ìdílé arákùnrin láàmú Olúwa bá fi dópin báwa mú dópin báwa mú dẹ́kun. Ẹ̀mí mímọ́ o a gbàdúrà fún alákùnrin gbogbo ogun tógun ogun ìyanu ogun ìṣẹ́gun Olúwa ọ̀run ìyanu ẹ bá wa ṣẹ́gun fún wọn bàbá ẹ gbà wọn ládùúrà bàbá ẹ gbàdúrà wọn ní orúkọ Jésù ọmọ ní wọlé wọlé. Jésù Jehovah ó yá lórúkọ Jésù ó yá mú kúrò bàbá ó yá bàbá lórúkọ Jésù mú kúrò lọ́wọ́lọ́wọ́ ó yá bàbá mú kúrò ẹ̀mí mọ́ ó yá mú kúrò Jésù ó yá bàbá mú kúrò ai mú kúrò. ní orúkọ Jésù Kristi Olúwa wa la gbàdúrà. Àmín 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 ní orúkọ Jésù hallelujah méje hallelujah 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 hallelujah. Senator. Ẹ̀mí mímọ́ rọ̀ mí sí yín àmọ́ ọ̀rọ̀ yẹn ó gbọ́dọ̀ wà láàrin èmi àti yín. Àdúrà wa gbà. Àmín Jésù. Àdúrà wa gbà. Àmín. Bí a ṣe ń gbàdúrà ní ẹ̀kan yẹn ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún yín wípé gbogbo ogun tó wà nílé ayé yín àfọwọ́fà ni o bẹ́ẹ̀ ni ẹ̀yin fúnra yín gangan lẹ fi ọwọ́ yín fà ẹ̀mí Olúwa tó wá ní kí n sọ fún yín pé tẹ́ bá lè tẹríba níwájú òun Ọlọ́run kẹ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ that's confession of sin wípé gbogbo ogun tó wà nílé ayé yín adùn ìgbàgbé bẹ́ẹ̀ ni ẹ̀mí iná wí. Alàgbà ẹ ṣé mo dúpẹ́ sà lódodo àti lótìtọ́ èèyàn ò lè rìn kórí ẹ̀ má mi o kò dẹ̀ sí ẹni tó lè wà láyé yìí tó lè sọ pé òun mọ́ tán pátápátá àmọ́ níwọ̀nba bí mo ṣe mọ ìgbésí ayé mi mi ò kí báyàn jà mi ò ń ṣe oníwàhálà èèyàn mi ò rò pé mo ní nǹkan kan pẹ̀lú èèyàn rárá ẹ wo olóṣèlú ni mi ò wá mọ ojú tí àwọn aráàlú fi máa ń wò wá o torí wọ́n ròyìn pé gbogbo olóṣèlú wọ́n máa mú kàn mọ́ kankan tó lè débi tán lọ. Senator ilé Ọlọ́run lẹ wà tẹ bá ń purọ́ níta ẹ gbọ́dọ̀ purọ́ bí. ẹ ń gbọ́ mi gbogbo nǹkan tá à ń rò gbogbo nǹkan tá a fẹ́ sọ lọ́lọ́run ti mọ̀ Senator ẹ̀jẹ̀ pọ̀ lọ́rùn yín bẹ́ẹ̀ ni Ọlọ́run wí
ẹ ti fi ojú àwọn olórí yín ẹ ti fi gún igi ẹ̀jẹ̀ pọ̀ oríṣiríṣi èèyàn lẹ pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti dé ipò sínétọ̀ tẹ wà yìí èmi kọ́ ẹ̀mí Ọlọ́run ló ń sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ nǹkan tí mo sọ sínétọ̀. ó ti wá dójú ẹ̀ báyìí. alàgbà àwọn Yorùbá wọn ní ilé ikú lèèyàn ti ń jẹ́wọ́ àrùn. mo ṣe wàhálà púpọ̀ ṣùgbọ́n níwọ̀n ìgbà tẹ́ ti wá sọ fún mi nsìn pé kí n jẹ́wọ́ níwájú Olúwa gbogbo ohun tí mo ti ṣe mo ṣetán torí mi náà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mu mo fẹ́ jẹ́wọ́ níwájú Olúwa báyìí mo sì gbàládùra pé k'Ọlọ́run Elédùmarè kó dáríjì mi. lágbára Ọlọ́run á dẹ̀ dáríjì. àmín Jésù. ọ̀rá gbọ́ mi ò sínétọ̀ inú àwọn olórí yín tẹ́tí fi ojú wọn gúgi ẹ̀jẹ̀ kan wà tẹ́ gbọ́dọ̀ wá kẹ́ tẹ́ gbọ́dọ̀ rí o nítorí onítọ̀hún ló máa gbàdúrà fún yín tí ẹni náà bá dáríjì yín láti inú ọkàn ẹ̀ pé ó dáríjì yín ó wá súre fún yín gbogbo ogun kò sí ogun náà tó wà nílé ayé yín báyìí gbogbo ẹ̀ ó máa dópin bẹ́ẹ̀ ni Olúwa wí. wàhálà wà o wàhálà wà gan-an báyìí o. alàgbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé kí n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi níwájú Olúwa mo ti ṣetán láti bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ báyìí ṣe rí ẹni tẹ́ ẹ ní kí n wá ìgàn kí n tó débí èrò ọkàn mi ni láti pa o mi ò rí ni o mi ò fẹ́ purọ́ mọ́ níwájú Olúwa ni o mi ò rí rárá mo wá mi ò rí. sínétọ̀ pípa báwo pípa kọ́ ló kàn báyìí wíwá ni ẹ fẹ́ ponítọ̀hún kárí pé ẹ wá sí bíbá yìí àtàjíṣẹ́ fún yín ẹ fẹ́ ponítọ̀hún sínétọ̀ olùgbàlà yín lẹ fẹ́ pa yẹn o sínétọ̀ pípa kọ́ ló kàn o wíwá rí ni o ṣé ń gbọ́ mi ẹ gbọ́dọ̀ wá onítọ̀hún kẹ́ wá kó dáríjì yín kó dẹ̀ súre fún yín ẹ̀mí mọ́ sọ fún mi pé gbogbo ogun tó wà nílé ayé yín á di ohun ìgbàgbé ẹ̀mí mímọ́ ló sọ bẹ́ẹ̀. wíwá rí ni. ẹ wá rí o ká dẹ̀ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ rẹ̀. ó dà mo ti gbọ́ alàgbà ẹ ṣé Ọlọ́run Elédùmarè á ṣagbára dọ̀tun. ẹ ṣé wọn nípa ṣe yẹsà ṣe sọmọdà ẹjọ níbo ni mo fẹ́ rí sọmbọ àwọn àwọn. báwo ni Èkó dà. Èkó lọ sí Abuja ni sá. Abuja kẹ. ó yé mi sá ẹ sá ṣe rí àwọn méjì tẹ́ ń wo iná àá tó dáṣẹ pa ẹ ṣe tẹ́ fẹ́ gbé fún wa ẹ gbé fún wa á jẹ́ṣẹ́ yẹn sá. ok ṣe rí iṣẹ́ tí mo fẹ́ fún yín sìn ó yàtọ̀ sí ìtẹ̀ ń ṣe tẹ́lẹ̀ o. ẹ gbọ́ mi ṣe rí mo gbọ́ information yẹn dẹ̀ máa ràn wá lọ́wọ́ bàbá kan wà ní abúlé yẹn ibẹ̀ lẹ máa padà sí o abúlé yẹn lẹ máa padà sí o bàbá yẹn wọ́n ń pè ní bàbá Ọládìméjì òun ni olórí ẹbí àwọn àmọ́ abúlé àmọ́ yẹn lẹ máa lọ tẹ máa béèrè bàbá yẹn bẹ̀ òun ló máa mọ bó ṣe máa link yín up tẹ máa fi rọmọ yẹn ṣó ti yẹ yín sìn now ẹ gbọ́ mi o kì í ṣe pé kẹ́ wá lọ pa báyìí o mo fẹ́ rí ni o ẹ máa lọ gbé wá láàyè torí pé lọ́wọ́ tá a wà yìí òun nìkan ló lè solve problem. ẹ̀gbọ́n tí mo sọ ọ̀gẹ̀dẹ̀ kì í ṣe ilé tó máa ní ẹ nígbà tó prove stubborn ẹ ló ní kẹ́ sáré jẹ mi ò fẹ́ gbogbo yẹn o má jẹ o o gbọ́ má jẹ o. bàbá èmi náà fẹ́ fi aṣọ yín pé a máa gbé débi báyìí fún yín live ẹ sà ẹ ní bàbá Ọládìméjì ní agboolé àmọ́. àwọn olórí ẹbí wọn. àṣìṣe sà. ọ̀gẹ̀dẹ̀ má waste ẹ o.
never change. Ó ṣàmọ̀ pé mi ò kí n shop níbí báyìí. Ṣùgbọ́n ká patronize ẹ̀yin tẹ local náà. No, má bínú. Just kidding. All right, dear. Shop mom sí náà mo wà. Yeah. I'll talk to you later. Florence, bá mi get water. Kí ló ṣe yín? Kí ló ṣe yín? Kí ló ṣe yín, àǹtí? Àǹtí ẹ jọ̀ọ́ mi, kí ló ṣe yín? Kí ló ṣe wọ́n? Kí ló ṣe yín, sister? Kí ló ṣe yín? Àǹtí ẹ jọ̀ọ́ kí ló ṣe yín? Ẹ wò mí bí n bá pé ọ̀rọ̀ ń yé mi irọ́ mo pa gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣàlàyé fún mi lójú mi ó dàbí ẹni pé ẹ mọ bí tẹ̀ ń lọ ẹ mẹni tẹ̀ ń wá èèyàn amọ́ ọjọ́ ni o orúkọ amọ́ ọjọ́ ra ilé a sì mọ ọjọ́ lé kọ́mọ jẹ́ pé ibi tẹ́ ẹ wá yìí bóyá ẹ ṣìnà ya o. ẹ sà ṣe rí àwa náà kì í ṣọmọdé àmọ́ bí tá à ń lọ ṣe rí fèyí ṣara tá à ń sọ̀rọ̀ nípa yìí ọ̀rẹ́ tiwa ni ní school bọ̀ ní nǹkan bí ìgbà kan sẹ́yìn èmi travel mo lọ sọ́dọ̀ àwọn parents mi ní Àbújá ìgbà tí màá fi dé mo ti lose contact ẹ̀ so aṣá bẹ̀rẹ̀ sí ń wá èmi àtọ̀rẹ́ mi torí nìkan kan tó ṣe fún wa a wá lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mọ́mì ẹ̀ ibẹ̀ lẹ́yìn àti wá discover pé wọ́n ní ẹ̀gbọ́n mọ́mì ẹ̀ ti kú ṣùgbọ́n wọ́n á jẹ́ kó yé wa pé wọ́n ní olórí ẹbí tí tó jẹ́ yín pé tá a bá dọ́dọ̀ yín definitely ìyá gbọ́dọ̀ rí fèyí ṣara bá ṣe dé ìbàṣà. Daddy ṣe ní nǹkan tí a wá rí fún ó wà very very important nítorí ìṣìkẹ́mi wa náà mo ti jẹ́ pé ó ṣì wá lórí nígbà táwọn school tó nígbà táwọn gbógun kan tó ṣẹlẹ̀ sí àpò parents wa a ṣàlàyé fún wọn àwọn náà sọ fún wa pé ewu ọmọ bẹ́ẹ̀ ó jẹ́ ká àrùn ṣe lórí ó ló jẹ́ ká pàdé ìbàṣà. tí ò yí ọwọ́ bẹ̀ ṣe ẹ ti dárúkọ àǹtí ẹ̀ nísìn ìwọ náà sì tún mọ yàyí ọlá orúkọ rẹ̀ náà nìwọ náà dá ẹ̀ ọ̀rọ̀ yín wá yé mi báyìí a jẹ́ pé ẹ̀lẹ́bí mi gan-an lẹ̀ ń wá ní tòótọ́ orí fèyí ṣara àti ṣìkẹ́mi àwọn méjèèjì ọ̀rẹ́ ni wọ́n ṣe rúra wọn lé èkónú níbi ọ̀rẹ́ dùndé wòmí èmi ò mọbi kankan lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n mo mọ gbúrò wọn torí wọ́n mọ fowó ránṣẹ́ sí mi wọ́n ti kéré mọ́ èmi náà sì mọ fàdúrà ránṣẹ́ sí wọn. ọ̀sà ẹni òun àti fèyí ṣara lọ́jọ́ lọ sí èkó sá ọ̀sà ẹ má bínú sá ṣe rí èkó tá à ń sọ̀rọ̀ nípa yìí ó tóbi gan èmi ò wá mọ̀ bóyá nígbà tó ń lọ yẹn bóyá gbọ́ àdúgbò tó ń lọ bóyá bíi Mùṣín Òṣòdì Kétu Ọjọ́ta àwọn Pàǹgùfù Òyìngbò mọ́ gbogbo ibẹ̀ yẹn. ìwọ mọ̀ tí ẹ mọ̀ Èkó ń tiẹ̀ o orí èmi ò mọ̀ Èkó o n ò sì débẹ̀ rí ṣùgbọ́n mo mọ̀ pé Èkó léèbó wọ́n pè Lagos ibi tí mo mọ̀ mọ́ ni àmọ́ bẹ́ẹ̀ tí wàá ní orí lẹ́fẹ́ ṣe yìí ẹ dákun ẹ má jẹ́ kó orí ọ̀hún fò wá dá o ẹ má yọjú sí mi lóòrèkóòrè bóyá èmi náà ó ti gbúrò kankan nípa wọn. ọ̀dà so tó bá ṣe tún jẹ́ àmọ́. inú mi ó dùn èmi náà ò ní fẹ́ kóore ó kúrò lẹ́ẹ̀dẹ̀ mi ẹ dákun ẹ ṣeun o ẹ ṣé mo dúpẹ́ o yóò dáa fún yín o. bá sì réèyàn tí ń lọ sékòó ebi wọn ó béèrè àdírẹ́sì ibẹ̀. ẹ mọ̀ pé tó wá o ẹ dákun. Olúwa ṣe mí lóore o. Olúwa ṣe mí lóore. Fèyí ṣara wàhálà ti wà. Kí ló ṣẹlẹ̀? Wàhálà ti wà Fèyí ṣara. Kí ló ṣẹlẹ̀? Ṣèbí lóṣù yìí ni mo wà nílé. Owó yàtọ̀ sẹ́ǹtì sẹ́ńtọ̀ máa ń lọ yẹn ló bá wá bá sẹ́nítọ̀. Nínú àlàyé tó ń ṣe ibẹ̀ mo ti gbé pé wọ́n ti lọ sílùú wa o. Mo gbé wọn ti lọ sábúlé. Bàbá Lábúlé lọ bá. Bàbá Lábúlé lè sọ pé èmi ti mọ ẹ wá sẹ́kọ̀ọ́. Èmi lọ wá káàkiri. Ó ní tóun bá ti rí mi, àwọn máa rí Fèyí ṣara. Mi ò tí pé wàhálà ti wà báyìí. Mi ì tètè kú. Ìfẹ́ kí máa pa mí. Ṣìkẹ́mi ní sùúrù kò lè tó yìí náà. Ṣebí chief ò ṣàmọ̀ pé Ṣìkẹ́mi ló ń jẹ́ Bíńtà ló mọ̀ ẹ́ sí. Ẹ̀yìn wá succeed. Ṣé wá rí ẹlẹ́ǹkejì ibẹ̀? Ṣé orí sim card ẹ̀yìn a máa need láti change ẹ̀? Yes, a máa need láti change it because only get it from your phone. O máa parọ́ pé fóònù ẹ sọnù ni. O understand? Ṣé wá rí èyí tó wá ṣe kókó jù bẹ́ẹ̀ ni pé anything abúlé for now.
àní lọ sílùú àní lọ lè ṣìkẹ́ mi pé mi ò ní bá màá yín kọlẹ̀ mi ò tí ì rí ẹni tó lè bá mi sọ láyé àjẹ bàbá ńlá ìyá ẹ̀ ṣé wáyé lọ́wọ́lọ́wọ́ ìbáyìí èmi náà ní dúró máa make sure pé mo get in touch pẹ̀lú àwọn ọkọ̀ mo dẹ̀ mọ̀ káwọn náà máa rí solution sí àwọn trust wọn fọkàn balẹ̀ kò sí problem. ó dé lójú pé kí n fọkàn balẹ̀. ṣìkẹ́ mi kò sí wàhálà má wọrí ẹnìkan kò ní kúkú kan bí ò ṣe yíyọ tí ẹ jókòó. ìmọ̀ fẹ́ kú ó dé lójú. Akínyẹmí ṣé bá ṣe máa wò náà rè tí ọmọ ẹyọ kan ṣo tó kù lọ́wọ́ wa tó máa dìdàkudà ṣé bá ṣe máa wò náà rè bó ṣe máa lajúlẹ̀ Akínyẹmí tó máa wò náà rè kí la máa ṣe sí. kí ló fẹ́ ká tó ṣe gbọ́nà ṣòro pé ipò tó wà yẹn ó lè tẹ́ mi lọ́rùn ni kò lè tẹ́ mi lọ́rùn kẹ́ ẹ́ níbo ló kù tí mi ò tí ì dé mo ti lọ sílé aláàfáà mo ti lọ sílé wòlíì mo ti lọ sílé àwọn oníṣẹ̀ṣe. What else? Where else do you want me to go? Ìgbìyànjú kí ló gbìyànjú? Ó ṣe ní báwọn ẹgbẹ́ ẹ̀ ṣe ń rìn tí nǹkan bá dà bó ṣe dà yìí. Ó ní báwọn ẹgbẹ́ ẹ̀ ṣe ń rìn bí wọ́n ṣe ń lọ bí wọ́n ṣe máa ń ṣe sí. Tí ọmọ tí ò gbádùn àfi wà ókè. Ṣé bọ́ ní bó ṣe ń ṣe Akínyẹmí? Yeah, you know we have both tried our best possible. That is not what I am asking. Solution. Solution sí bára ọmọ ẹ̀ ṣe máa wà ókè. That is all I ask. Take it easy. Yes, darling, just oh my God. Ṣorí mi ò fẹ́ kó jẹ́ ká torí ìṣòro kékeré ká sọ̀rọ̀ òdì sọ́lọ́run. Mi ò fẹ́ bẹ́ẹ̀. You are a Christian. Aren't you? Please. It's going to be well. Ẹpẹ̀lẹ́ dìde ẹpẹ̀lẹ́. Ọkùnjọ́ mẹ́ta. Ẹpẹ̀lẹ́. Báwo ni ara Adéníkẹ́ ń sìn? Adéníkẹ́ ọ̀rẹ́ yín má ṣe wà bákan náà. In fact kò má tí ì síbi tá a ti dé ṣùgbọ́n kinní kan lè mímọ̀ tó dá mi lójú. Àlejò láìsàn yẹn jẹ́ lára Adéníkẹ́. Òjijì tó wọlé yẹn òjijì náà ló máa gbà jáde lágbára Ọlọ́run torí mi ò bí bẹ́ẹ̀ kọ́ ni mo ṣe bí nǹkan mi bó dẹ̀ ṣe wọlé sí lára yẹn bẹ́ẹ̀ náà ló ṣe máa jáde lágbára. We are working on it lágbára Ọlọ́run. Mọ́mì ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi ìgbà tí mo pe Susan pé Dénìkẹ́ ń kọ́ sọ fún mi parí ò tí ìyá pé kò ìwà òkè mo dẹ̀ bá màmí travel lọ sí Kútọ́nù báwọn lọ ra àwọn ọjà wọn sọ fún mi ṣe dé mi ṣe ní kí n máa bọ̀ ń bí. In fact pàṣẹ dé bàbá ẹni sọ̀nsì pé sickness yẹn pé kò ìwálẹ̀ lára ẹ̀ bíi pé ó tún pọ̀ sí i. pẹ̀lẹ́ ìdíà ẹ ṣé gan ni mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́
ẹ mọ̀ ọ̀rẹ́ yín náà kọ́lọ́n kó ṣàánú fún wa ni tá a bá gbé lọ sí ọ̀dọ̀ pásítọ̀ tó bá ti gbàdúrà fún tààrẹ bá ti yá tí Adéníkẹ́ bá tún ti pa kò lè tójọ́ kejì á tún bẹ̀rẹ̀ kínní níbo la ti dé níbẹ̀ ni bàbá ò tí ì tẹ̀sẹ̀ sí níbo la ti lọ àdúrà kí la ti gbà. Mọ́mì tẹ́bà rọrùn tèmi bí ọ̀rọ̀ ọmọdé o ẹ mọ̀ pé sí nǹkan bá ti le báyìí prayer lèèyàn máa ń fi sí ẹ jẹ́ ká ṣàdúrà lórí ọ̀rọ̀ Adéníkẹ́. ó dàbí pé ò gbọ́ nǹkan tí mo sọ àní kò sí irú àdúrà tá a ti gbà tá a bá gbé ọ̀rẹ́ ẹ̀ dé church bó ṣe ń gbàdúrà fún ẹsẹ̀ ara ẹ̀ ló máa fi rìn délé tó bá máa fi di ìjọ́ kejì ló pẹ́ jù nìyẹn o ìjọ́ kejì á tún ti dàgbé ṣe ń dààmú wa lọ́wọ́. ṣé àwọn dókítà yẹn ò ṣe test fún. we did all manners of tests for her kò sírú test tá a ti ṣe urine ni o àbí púpù àbí ẹ̀jẹ̀ àbomi everything every part in fact wọ́n gba every part of her body just to know ká tiẹ̀ ní clue of what is wrong with her but as I am telling you we do not know. Ọkọ Adéníkẹ́ yáyá ni mo. Lórí mi mo miss Adéníkẹ́ gan. I understand. Wọ́n tí gan ti bèrè ẹ lọ́wọ́ mi. Jọ torí Ọlọ́run ṣé o ti sọ fún mọ́mì ẹ̀? Àtọ̀. Jọ má jẹ́ kán gbọ́. Má jẹ́ kí mọ́mì gbọ́ because orí tó bá sọ fún mọ́mì àwọn náà àti bẹ̀rẹ̀ sí ní pariwo wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe gbàmí káàkiri mi ì dẹ̀ fẹ́ nǹkan tó yẹ pé gbogbo àwọn aráàlú máa bá mi dá sí ṣé you understand má ti sọ fún mọ́mì wọn lọ́kàn o ṣé you understand bọ̀ lágbára Ọlọ́run máa tó fún lálàáfíà. Tí Miss Adéníkẹ́ ní school miss me gan. Ó máa gbogbo yẹn kékeré ni tó bá ti lálàáfíà sí kékeré ni gbogbo yẹn just calm down ṣe ti gbọ́ ẹ calm down àmì Ọlọ́run. How are you, baby? And how are you? I'm fine. Sir, ṣé kò sí tẹ́ pè mí ní pé ìpàdánwìrì? Ó wà o. Sọ́nbọ̀ ó wà o. Ṣorí situation ọmọ mi is getting messier, you know. Kàn worse sí ni. Ó ṣe ti padà lọ sí ọ̀dọ̀ alàgbà. Mo ti lọ síbẹ̀ yẹn. Gbogbo tí mo dẹ̀ bá wọn sọ gbogbo nǹkan tó ń sọ fún mi ṣá ni pé lọ wá wá o láti rọ ọmọ yẹn a dẹ̀ ti wọ́ ọmọ yìí àrí kó síbi tá a wá dé you know as it is now I think the best bet for me ni wípé kéèyàn ló tiwantiwa. Oh. Tiwantiwa Radio Lagos. Senator ẹ mọ̀ kankan nípa tiwantiwa ẹ mọ̀ pé nítorí pé ó jẹ́ Yorùbá program tẹ́ bá lo tiwantiwa mo fi bóyá ká lo a máa lọ sí STV náà MITV a lè lọ sí Africa Magic Yorùbá náà a máa tweet ẹ a máa gbé pictures sórí Instagram Facebook a máa send broadcast lórí BB. Sọ́nbọ̀. Yes sir. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn kọjá ẹ̀fẹ̀ o. N tẹ́mi ń sọkọ yẹn I'm saying a traditional way of getting across to the Almighty Father. Traditional means ká ló ti àwọn oníṣẹ̀ṣe. Jesus Christ. Jazz. Mi ò mọ anything nípa yẹn rituals nìyẹn náà. No. Ìyẹn kọ́ náà ń pè ní rituals o. Òǹkọ́ o. Ìṣẹ̀ṣe ìjọmọ̀ bí ẹlẹ́sìn ìkan wà nìkan náà tún wà ẹ̀sìn mẹ́ta ni. Jẹ́ ká tún bá àwọn yẹn náà sọ̀rọ̀ kò sẹ́ni tó mọ ẹni tó lè ṣe nù. Ìwákíwá lèèyàn máa ń wá nǹkan tó bá sọ nù. Bó sá mo máa ń wo Yorùbá film ìtọ́ máa gbé kinní kan báyìí ìwọ ẹran báyìí ìtàbáwí fọgbọ́ lọ gbọ́gbọ́ ìtàbáwí fi ọgbà ọlọ́gbà gba ọmọ ní kinní kan. I don't know about it. I'm sorry. I don't know, but there's this a friend of mine tí àjọṣetán school báyìí. Tó pé tí kò bá wá sí school
aláwọn ṣe ọdún Ọ̀ṣun or Ifá. So bóyá tí mo bá rí màá sọ fún them, you guys can meet and explain to her. Is that fine? Then jẹ́ ká rí wọn, jẹ́ ká lọ, jẹ́ ká rí kíákíá, jẹ́ ká rí. But sir, I am not promising, cause mi ò really mọ̀ bóyá nǹkan tí wọ́n ń ṣe nìyẹn, or wọ́n kàn wá máa ń ṣe kìíní yẹn lọ́dọ̀ wọn, and then mi ò mọ̀ bóyá ibi tí wọ́n ń gbé tẹ́lẹ̀ yẹn náà ṣe ń bẹ. But I'm just gonna do you that favor. By this time tomorrow, màá ti fún yín feedback. Okay, that's all right. Alright, sir. Thank you very much, sir. Mo ti yó. Why? Mo ti yó. Jazz. Mo ti kọ̀ di yó ni natural. Mi máa fẹ́ kó lè tún ru kan mí sí. Okay. No, no. No, focus here. You want to just go ahead. You know, ẹ jẹ́ side mi. Adìẹ ò ń ṣe nǹkan tí mo máa ń jẹ. Èmi náà really like adìẹ. No. Adìẹ mo ṣe rẹ. Báwo wá ni ọ̀rọ̀ Kútádé pẹ̀lú owó tó fẹ́ fún ẹ? Ọ̀rẹ́ mi ò lè tán ẹ. Ọkàn mi really wà ní ọ̀rọ̀ owó yẹn gan. Because ṣùgbọ́n àwọn èèyàn máa ń change. Wọ́n lè náà fẹ́ ṣe nǹkan fún ẹ sẹ́yìn kó tó yá kó tó láwọn ò ṣe mọ́. You understand? Ọkàn mi wà ń bẹ̀ gan Ọlọ́run. Kútádé tí mo mọ̀ tàtijọ́ lọ sọ́dọ̀ wọn dáadáa mi ò bẹ́ máa change. Ó máa fún ẹ, má worry. O rò bẹ́ẹ̀? Ó máa fún ẹ. Because kọ́ fún mi ló dáa o. Kọ́ ya fún mi ní sórí. Ọkọ mi ti wà ní mọ́tò yẹn tí mo fẹ́ fowó yẹn rà. Kọ́kọ́ fún mi ní iye tí mo bí wọn ní kí ni balance of. Oh my God. Mo fẹ́ paint town red. In fact, mi ti gba mọ́tò yẹn báyìí mo lè ti ń rò pé máa wà ní mọ́tò yẹn. Mi ò lè wait àti bẹ̀rẹ̀ sí wà. Ó máa fún ẹ. Àbí kọ́ fún mi ní o. Ọ̀rẹ́, what's up? Sumbo babe. Sweetie. Please. Good to see you. Ṣé mo kọ́ tó máa ṣe? Okay, àwọn tó ń dúró dé. Mo ń dúró yẹn wọ́n ti dé. Excuse me, máa dúró sí restaurant. All right, the other restaurant ni àbí? Yeah. Mo ní pé màá bá ẹ̀ bẹ̀ sí. Okay. Ó ṣe. All right then. Ẹ kọ́ dídí. Kí ni kò fún yín báyà? Cheers, and this is my friend. Good to see you, sir. Same here. Ẹ ṣọ́ pé ẹ fẹ́ mú ẹni. No, more okay. Okay, sir. Sisi, wọ́n ní tíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan ò kì í pẹ́ṣẹ́. Sisi mi ṣé ẹ bínú pé àdáyín dúró pẹ́ díẹ̀ o? Oh, no, sir. Not at all, sir. Ẹ má bínú. Yes, sir. And mo ṣọ́ pé Sùnbọ̀ àti sọ nǹkan tí mo ṣe fẹ́ rí yín fún yín. Yeah, of course, mo ti sọ fún mi. Good, good. So ìgbà wo ni ẹ fẹ́ kí n mú yín lọ? Tó bá jẹ́ nísinsìnyí náà ni mo ti ṣe tán. Ẹ ò sá, ẹ má bínú. Kò ní lè possible ní èní. Because as a matter of fact, kí n tó lè ráyè mú yín lọ sí ọ̀dọ̀ dad mi. A ṣì máa tó bí a month's time. Bẹ́ẹ̀ ni sá, because mo ní àwọn nǹkan tí mò ń ṣe. Èmi náà máa ń pursue àwọn little contract here and there. So because of that, there's a particular one tí mo fẹ́ ṣe tí wọ́n ti approve for me, and nítorí ẹ̀ mo ń lo ọjọ́ méjì ní Èkó, màá lọ ọjọ́ méjì ní Abuja. Ṣòye yín sá, kí n tó lè ráyè mo lọ sọ́dọ̀ dáàdì mi á fẹ́ tó bí a month. But kò sí problem, as soon as ma ti sort out nǹkan tí mo fẹ́ ṣe yẹn, máa mú yín lọ. Ẹ̀yin problem sá. Oṣù kan. Sùnbọ̀, ó sọ fún ọ̀rẹ́ ẹ tí mo fẹ́ ṣe bó ṣe urgent tó ni. Yeah. I told her, but Sherry, nǹkan tó ń sọ yìí náà is very important to her. But you need only that there's something you can do, please. And what important, come please. Sisi mi, ṣe rí nǹkan tó ń ṣe mí is between life and death. Yes. I told you. Yeah. So, need kí n tètè jára mọ́ tí mi ò bá fẹ́ dára mi lẹ́bi. Now, tell me. Contract tẹ́lẹ̀ ń lé yìí gangan. Ká ní wọ́n approve ẹ̀. Ẹ̀yin náà ẹ ṣiṣẹ́ yẹn
àwọn tó máa jágbà nú àwọn jágbà here and there. Èló gangan ló rò pé ẹ lè rí lórí ẹ̀? You are talking in the neighborhood of how much? Ẹ wò sá, totally approve contract mo fẹ́ ṣe yìí because mo fẹ́ supply àwọn computers kan sí àwọn secretariat kan ni. Tó approve ẹ̀ fún mi tí mo gba owó yẹn tí mo dẹ̀ sort out àwọn tó help me láti get contract náà. Màá ṣì máa rí tó bí 3 million as gain lẹ́yìn tí bá parí iṣẹ́ tán. Yes sir. But as soon as I'm done with it, ẹ má worry sir, máa mú yín lọ sọ́dọ̀ dad mi, it's not a problem sir, ṣé gbọ́? All right, I'll give you 4 million. Máa fún ẹ ní 4 million. Máa fún ẹ ní 4 million naira as you want it. Sumbo. Maybe you don't know me. I am a distinguished senator of this republic. And gbogbo ilẹ̀ mo bá ṣe máa ń rí owó wa, a máa ń rí gidi ni. Yes, à ń rí gidi. Owó TVC ò lè gbà times 10 ẹ̀, àwa ń rí. Àmọ́ bàjẹ́ wọ́n máa ń rówó gan bàjẹ́ yẹn àmọ́ yẹn. Àmọ́ yẹn. Don't doubt me. Ìyá ìlú kan máa pursue contract tí òun pursue. Tọ́lọ́run bá ní tiẹ̀ ni. Wàá ṣeré gbà. And I can assure you, I will even link you. I will link you up. Tó bá jẹ́ fẹ́ sà. So let's get to the car. Let me give you the money. Okay, sure. Let's get it. Yeah, we'll join you. Okay. Okay, sir. Salamu alaikum yawa. Ẹ káàsán. Sheik ló ní kẹ́ yọjú sáwọn. Sheik. Mi ò mọ̀ wọ́n rí. Àwọn náà ló ń bọ̀ yìí. Ẹ rà sáà. Ẹ káàsán. Ilé ìyá wa. Yes sir. Èmi mo ní wọ́n ránṣẹ́ pé yín wà. Bẹ́ẹ̀ tí wò mí, èmi ni Sheik Suhaib. Bí ibi àkànṣe àdúrà ńlá kan là ti ń bọ̀. Ẹ̀mí Ọlọ́run wá mí sí ni ó ní bá yín sọ̀rọ̀. Ó ní bá yín gbólóhùn lórí ọ̀rọ̀ ọmọ yín. Ọmọ mi. Tí wọ́n fi ń dà yín láàmú. Ọmọ náà ń bẹ nínú ìṣòro tí èsè kéke. Ó yà yín lẹ́nu bí mo ṣe mọ̀. Mo rí Ọlọ́run fi yé mi pátápátá pé ọmọ náà wọ́n fi ń dà yín láàmú. Ìṣòro náà sì ṣe kéke. Ṣùgbọ́n ní ìtọ́lọ́run wá ní ká fojú kanra ẹ̀. Ìṣòro ìtì bíyá. Ogun yẹn ọ̀sẹ̀ lágbára Ọlọ́run. Ká ogun yẹn wá lè ṣẹ́ délẹ̀délẹ̀. Lọ́jìn máa mú káàdì mi nù. Bó bá di lọ́la kẹ́ ẹ pè yín. Ìjúwe bẹ́ẹ̀ ṣe dọ́dọ̀ mi àdírẹ́sì ní ìjúwe rẹ̀ fún yín lórí fóònù. Ẹ wá dákun gbogbo ìgbìyànjú tá a bá ṣe lórí ọ̀rọ̀ ọmọ yìí. Ẹ jẹ́ ọmọ láàrin èmi yín Ọlọ́run àtàwọn ẹni Ọlọ́run tá a jọ ṣe ìgbìyànjú náà kúgun náà lè ṣẹ́ délẹ̀délẹ̀. Ẹ má wí fẹ́ dẹ Ọlọ́run kan. Sọ̀rọ̀ mi yé yín. Mo ti gbọ́. Ẹ ṣé mo dúpẹ́ àfà. Ẹ ṣé gan mo dúpẹ́ o. Ọlọ́run á máa bá mi ràn yín lọ́wọ́ o. Ẹ máa ríran ẹ máa rí tán gan pátápátá mà ní. Mo ti dààmú jù lórí ọ̀rọ̀ ọmọdé yìí. Èmi àti bàbá àti lọ síwá àti lọ sẹ́yìn kò sí nǹkan àti ìṣe bákan náà pàbó ló já sí. Ọlọ́run máa fi yín kẹ́mi ẹ ṣé mo dúpẹ́ o. Inú mi dùn. Màá wá yọjú sí yín. Mi dẹ̀ ní jẹ́ kẹ́ni kankan gbọ́n pa ẹ̀. Ẹ ṣé o. Àwa ní kára gíǹtì ní àná. Mi náà ni mo ní bíbá yìí. Mo ní sáré tí mo máa ń tètè ń kúrò ní ṣọ́ọ̀bù nítorí tiẹ̀ náà ni. Mi ò ń dìrọ̀lẹ́ mọ́ àwọn ọmọ mi wà ń bẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ o.
Para ni ọ̀sán sọ ọ̀dẹ̀dẹ̀ ní òwẹ̀wù. Opó olé ní òdì èbé dandan tí wàá fórí lẹ̀sẹ̀ tí sọmọ bíbí inú àgbọ́n mi rè gùn. Nígbà ó ti dáyé, awo dẹ́sẹ̀ rí o, orí lẹ̀sẹ̀ lọ́rùn awo. Ẹ̀ta Ògúndá. Bàbá mi. Ọmọ Yétúndé mi. Táre. Sẹ́nitọ̀ ni wọ́n. Sẹ́, kí ni sẹ́? Bùbú ni àbẹ́bà. Ìbá má sẹ́gbẹ̀ kó sẹ́tọ̀. Ṣé o mọ̀ pé ní ibi lẹ́ni tó mú lẹ́yìn yìí ni? Ṣé o parọ́ bí? Dá lóhùn. Bàbá mi ọmọ yín. Ọmọ mi. Èmi mọ̀rú yín. Àwọn ẹni bíbí irú yín èmi mọ̀ wọn. Ọba ayé jẹ́ òfòrùn ti jẹ. Ọmọjú ayé o sì fojú ayé mọ́lẹ̀ paragada. Kí làwọn ẹni ẹlẹ́sẹ̀ fún ọ tó sì ń gbogbo ẹ̀jẹ̀ wọn tó sì gbọ́n dànù nítorí kó o lè lórí ayé. O sì léwọ̀ o. Wo Yétúndé n ò bínú sí ọ rí o. Tó o bá sì múra dáadáa ò nílò orí kíkún ojú mi. Mú arákùnrin kó o mú jáde. Yétúndé. Ẹjọ́ bàbá mi má jẹ́ àṣẹ bẹ́ẹ̀. Ẹjọ́ ẹ ti jẹ́ kó ẹ ti gbọ́ tẹnu wọn náà. Ẹjọ́. Kí ló ń bẹ̀ mí fún náà? Mo ní kí ló ń bẹ̀ mí fún? Ṣé bí wọ́n ní onínú burúkú ó pabì ó dí onínú rẹ̀ pabì ó yàn? Adébáfọ́jọ́ òdùdí ń sọ awo àrìrà nífẹ̀ẹ́. Òjòdí òde awo àrìrà. Àwọn mọ̀mọ́ dúpẹ́ eré obì tó yàn. Onínú burúkú lọ́mọkùnrin yìí. Ẹ má bínú ẹjọ́ ẹ dákun ẹjọ́ máa pàdé àná. Máa pàdé àná. Wọ́n jẹ̀bi. Kò bá pákó dì. Ẹjọ́ bàbá mi ẹjọ́ náà bí ẹ̀yin náà ẹ jókòó máa bá wọn sọ̀rọ̀. Kí ló túkù tó fẹ́ sọ? Ẹ tó yẹ pé kó tó dé àyìn làwọn ọrùnmọ̀lẹ́ ti sọ gbogbo ẹ̀ṣẹ̀ tó wù lọ́ọ́ ti sọ fún mi. Kí ló ní tí ó sọ? Àwa wí tán wa gbéra òun sá kíjokíjo òun sá kiri nítorí pàrọ̀ ọmọ rẹ̀ ọ̀yà. Sọ mọ̀ pé owó ara ẹ̀rọ fífa ni. Ẹ sọ fún ọ pé ò bá gbọ́ lónìí kò tètè yá lọ gbọ́. Wọ́n wulẹ̀ para ẹ̀ sí. Bẹ́ẹ̀ mo sọ tó bá kú dẹ̀dẹ̀ kó o kú sí inú mọ́lẹ̀ ó gbé ọ délé òun lọ yanjú ara rẹ̀ lé. Bẹ́ẹ̀ mo sọ. Wo jẹ́ sọ nǹkan fún wọn. Àìsàn tí ń bọ́mọ̀ rẹ̀ jàun bó o bá wò ó nà tó bá lè kásẹ̀ ńlẹ̀ tó kú orí ìyàwó rẹ̀ nílọ. Ẹ má sọ yẹn mọ́, ẹ má sọ yẹn, ó ti yé mi ibi tá ẹ lọ, ibi tá ẹ sọ̀rọ̀ ni ó ti yé mi jù bẹ́ẹ̀ lọ. I love my wife so dearly, please. Ẹjọ́ ọlọ́run bàbá. Ẹ dábọ̀. I love my wife so dearly, ẹjọ́ bí ìfẹ́ kọ́ wọn bí wọ́n kú ẹjọ́ ẹ rí mi tán o, má sọ̀rọ̀ fún mi. Ọjọ́ bàbá mi wọ́n ìwọ́n kọ́kọ́ náà bí o, ọjọ́ bí wà ní o, bí mo rán. Èmi náà mo rò pé kò sí nǹkan tí èèyàn wá débi báyìí tí ò ní rí ìgbàlà, kò sí nǹkan náà tí èèyàn lè wá débi báyìí tí ò ní rí bó ṣe máa kó solution sí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ wá bá ṣe máa wá nǹkan ṣe sí ọ̀dọ̀ ṣẹlẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Ṣé kí ni sọ fún yín pé kí ẹ má bínú àmọ́ ní táwọn bá ti ṣetán àwọn ké pé yín. Kò sí yọnu ẹ bá sọ pé kí wọ́n take time wọn èmi náà àdúró mi ò kọjú rárá. Ẹ ṣé mo dúpẹ́. ẹ ra sà ẹ lẹ sà. Ẹ káwọ ẹ bọ wọn ilé ṣé dáadáa ni gbogbo ilé ńkọ́ ẹlẹ ṣé ẹ wá dààmú tẹ ẹ fi mọ àyìn. Rárá ṣe níbẹ̀ ṣe ti fún mi ládírẹ́sì yẹn bí mo ṣe ń bọ̀ mo kàn rí ilé yín ni mo bá sọ fún dírẹ́fà pé ibi tá à ń lọ ládé yìí kò ní ṣe rárá. Olúwa ṣeun adúpẹ́ fọlọ́ wọn mọ wá ìpè ẹlẹ́hàá mi bóde ní ìsìn tí ó wàá fẹnu rẹ̀ ṣàlàyé fún yín ìṣípayá tí Ọlọ́run bá yá ni fún lóru mọ́júmọ́ òró òní lórí ọ̀rọ̀ ọmọ yín tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ọmọ bẹ́ẹ̀ ni mọ̀mọ́ wa. ẹlẹ́hàá mọ̀ bọ̀ ní o. Aleykum salaam tó lọ́wọ́ ẹ̀tún wá jókòó. Ẹlẹ́hàá obìnrin tí mo sọ̀rọ̀ rẹ̀ fún ọ lánàá tó ṣàlàyé fún mi lóòrò òní pé Ọlọ́run sípa yá àwọn kankan fún
àwọn wọn jókòó. èmi ni. Assalamu alaikum. Yes, salam. Ẹ ra ìyá wa. Ẹ ṣé gan mo dúpẹ́ ọlẹ́. Ẹ ṣé Ọlọ́run á ṣe inú iṣẹ́ yín o. Àdúrà yín á máa gbà Ọlọ́run ní kọ̀ sí lẹ́nu. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé. Ìyá wa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Ọlọ́run ṣé o. Ìyá wa, ẹ jẹ́ ká dé ọpẹ́ wa ládé. Ọlọ́run ṣé mo dúpẹ́ o. Alhamdulillahi rabbil alamin. Ìyá wa. Gẹ́gẹ́ bí ìṣípayá tí Ọlọ́run fi wọ̀n mí lóru mọ́júmọ́ yìí. A rí i pé ritiriti tó ń ṣẹlẹ̀ nínú ilé yín. Afọwọ́fà ọkọ yín ni. Bẹ́ẹ̀ ni ìyá wa. Ẹlẹ́hà dúró bí o dùn. Mọ́mọ́ wa ọkọ yín pàṣáyé òbí sọ́run. Ọkọ yín run ìdílé tegbòtegbò. Ó pa odindi ilé tí òkú nǹkan bẹ̀ mọ́. Ẹ̀sán ṣe bí ọkọ yín olóde yìí o. Òun ló fàbò sórí ọmọ yín yìí o. Bàbá wa ṣọ́ra kákára mọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Nígbà mi ọmọ ìbábà lọ tán ó ń fàbọ̀ sórí ẹ̀yin náà. Bí ó bá tún yá yóò tún wá fàbọ̀ sórí ọkọ yín tá à ń wí yìí. Ṣùgbọ́n ọmọ wa ẹ fọkàn balẹ̀. Nítorí àṣìṣe làtúnṣe ṣe ń bẹ. Ọlọ́run sì ti fọ̀nà àbáyọ hàn wá. Ìgbésẹ̀ tá a gbé tó gun yìí ó fi tán tí ń rùn lé ọ sí tán Ọlọ́run ti fi yé wa. A kó àwọn àlìhùlà mọ́ òjò. A sì bẹ Ọlọ́run fún ọjọ́ méje. Ìtí ó jẹ́ pé a jókòó ní ilé tí a ní àmọ́ bẹ lọ́hùn fún dídí ọjọ́ mẹ́fà. Bó bá di ní ọjọ́ keje, èmi àtẹlẹ́hà mi nìkan á wà lé yín bí ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ń sùn sí. A wà ṣe àdúrà àṣekágbá àṣemọ́jú. Àwọn àlìhùlà mọ́ọ̀nù ọmọ ṣe tí wọ́n lọ ń bí. Lógún ọba ṣẹ́ o, làdúrà ọba gbà o. Ṣùgbọ́n mọ̀mọ́ wa ẹ dákun. Ẹ mọ̀ fi ọ̀rọ̀ ètò ẹni kẹ́ni létí yàtọ̀ sáà mẹ́ta tí ń bẹ ní àyín. Bẹ́ẹ̀ ni, kódà baálé yẹn mọ̀ jẹ́ ọgbọ́. Bẹ́ẹ̀ báyìí lè sọ fún ìdá Ọlọ́run kan iṣẹ́ ti bàjẹ́ nù o. Bó ti jẹ́ nù ìyá wa. Ọlọ́run ní jẹ́ ìsọfẹ́ nìkẹ́ni. Ẹ ṣé mi dúpẹ́. Gbogbo nǹkan pẹ̀lú ètò ní ẹ̀yin mọ̀mọ́ wa. Ẹlẹ́hà ètò tọ́lọ́run ṣe bí ìgbà ọlọ́wọ́ parí rẹ̀. Tí ògo bá ń jẹ́ tọ́lọ́run ń ṣetán lálẹ́. Ká kúkú bẹ̀rẹ̀ láàárọ̀ la. Insha Allah bi kudratillah. A bẹ̀rẹ̀ ní kíákíá ogun sì ṣe láti Ọlọ́run. Bí ó ti jẹ́nu mọ́mọ́ wa. Àfà kí wàá ní kí wàá mú wa báyìí gbogbo tẹ́ bá ti fẹ́ tó bá ti wà ní ìkáwọ́ tèmi bẹ́ẹ̀ ni kó gbogbo ẹ̀ wáyé mo kókò sí tó jọmọ lọ ẹ wò mo ti ṣetán báyìí. Mú wa bí bò ó mọ́mọ́ wa àwọn iṣẹ́ Ọlọ́run làwọn ń ṣe ní àyín àwọn ègbówó lọ́wọ́ èèyàn iṣẹ́ ń bẹ́lẹ̀ tá a ṣe ń sọ̀rọ̀ owó bàbá wa bẹ lọ́run bá dùn àbágbà gbogbo bá ṣe gbogbo tó bá wù yín lẹ́mìí yín ẹ lè wá fi dúpẹ́ fọ́lọ́run kódà ní àwọn onígbà kankan lọ́wọ́ yín ilé Ọlọ́run lẹ́ẹ̀mọ̀ pé yín lọ tẹ́ lọ dúpẹ́. Ọlọ́run àgbàdo àná ṣe mo dúpẹ́ ṣe mo dúpẹ́ ẹ̀dẹ̀ lẹ́ẹ̀fẹ́ nǹkan kan. Ẹ mọ̀ wọ̀rí mi mo wá onídìí. Torí mo wá pẹ̀lú àwọn nǹkan kan ni. Níní ẹjẹ́ àṣìṣe ká bẹ lóhùn kó gbọ́n sẹ́ náà èyí ò lọ ìjú. Ṣe mo dúpẹ́ ẹ ṣe mo ṣe mo. Orí àwọn akásìngbà orí àwọn akásìngbà ẹ̀gán orí àwọ̀ orí àwọn akásìngbà o orí àwọn akásìngbà o orí àwọn akásìngbà ẹ̀gán orí àwọ̀ orí àwọn akásìngbà o Akínyẹmí orí rẹ ò ní burú ò ní bá wọn fa ìsàn lògbà tọmọtọmọ àsọdúnmọ́dún láwọn àsọdúnmọ́dún àsọ̀ròmọ́rò láwọn àsọ̀ròmọ́rò ó ti sọdún ọdún ni ó bá wọn ṣe tẹ̀mí ìtayà tọmọ orí àwọn akásìngbà orí àwọn akásìngbà ẹgẹrẹ orí àwọn akásìngbà ìyá ìrí o wọn ní tatiwere tèkúté ilé àfipárádà tí kí ajá abiyamọ ọmọlẹ gbẹkún ọmọlẹ ọmọ tatiwere ìyá ìrí o parọ́ ni ọ̀sánsọ̀ ọ̀dẹ̀dẹ̀ ní òwẹ̀wò kó lé ní òdì èbé dáindáin adíbá fún oore lẹ̀sẹ̀ tí sọ bíbí inú àgbọn mi rèkú níjọ́ àwọn ti dáyé rí àwọ̀ òdẹ́sẹ̀ rí oore lẹ̀sẹ̀ lọ́rùn àwọ̀ ìyá ìrí o ẹ dákun ìgbà tí gbàrà àdúgbò yeye ẹni tí gbẹni lọ́wọ́ bí mo pè yín mo fẹ́ rí yín mo tún pè dé mo ṣe ń dé ẹ dákun ẹ yọjú sí mi ìyá ìrí o. Ìyá ìrí o ẹ jẹ́ mi ní òtè mi ìyá ìrí o.
kílẹ̀ gbẹ̀gbẹ̀ kílẹ̀ wọ́n ń fojú òyà yìí kílẹ̀. Àwọn ọmọlẹ̀ ò ní padà lẹ́yìn rẹ̀. Akínyẹmí o. Máa jẹ́yà, máa jẹ́yà. Gbogbo òkè ìṣòro rẹ pátápátá ni mo ti rí o. Gbogbo ìdààmú rẹ ni mo sì ti mọ̀. Àmọ́ àfọwọ́fà rẹ ni o. Bẹ́ẹ̀ mo wí fún ọ. Àwọn ẹni tó ti palẹ̀kùn jayé. Gbogbo àwọn ìwà bàjẹ́ tó ti wù kó tó di pé torí ipò sẹ́nitọ̀. Ìyẹn ló fa gbogbo rìtìrìtì tọmọ rẹ yìí o. Bí n bá fẹnu mi kó fi fún ọ, o lè mọ̀ jẹ́ o. Àmọ́ tí n bá ilé fi sọ̀rọ̀ fún ọ, mo fẹ́ kó o gbà. Ǹjọ́ o, níwọ̀n ìgbà tó ti dọ́dọ̀ mi ìyá rèé, mo ṣetán láti ràn ọ́ lọ́wọ́. Ó lọ wá ìkan náà àwọn ẹ̀jẹ̀ tó ti dá lóró. Ó wà láwárí. Òun ni ó súre fọmọ rẹ tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Tó bá ilé súre fún àbùṣebùṣe. Bàbá mo ti sọ fún yín, mo ti wá mi ò rí i, kò síbi tí màá wá sí. Ó lè rí i, ọ̀nà rẹ̀ ti jìn. Àmọ́ o, bí ó bá ìdìbò yìí ọ̀la, kó wọn tó kàtàrí, kó lọ sọ́dọ̀ Àwọlékè, ó bọ́mọ rẹ níbẹ̀. Àwọlékè yẹ́rì ṣetán o, yóò mọ̀jú ọ ṣe o, ò ní ṣiṣẹ́ o. Olífẹ́lẹ́ ṣáṣe mọ́ o. Ẹnu ẹ̀ gbọ́wọ́ ń bí. Bóyá ǹdè ǹdè. Bóyá ǹdè. Ǹdè. Sọ ọgbọ́n báyìí. Ọgbọ́n kìlọ̀ tí wọ́n fún ọ. Àbóǹdẹ́jà ni bí wọ́n ṣe wí ń gbà tí ó bá fi di ọjọ́ rọ̀ lọ́la ọgbọ́n ọmọ rẹ lọ́dọ̀ mi. Ètí rí èmi lòún wò ń bẹ̀. Ìyá ìrí tó ń wo yìí wọ́n ń wò lẹ́ẹ̀mejì o. Ọdún kan ní jáde sí ni. Gbogbo ìṣòro kí ìṣòro tí yẹn bá sì ní láyé ẹ̀ẹ̀kan tó ti jáde gbogbo ẹ̀ ti dópin nu. Ẹ ń bá rí ìyá ìrí lẹ́ẹ̀mejì lọ́dún ikú ni o kì í sárùn. Ó yá mọ́ lọ ìdí ọkọ rẹ̀ ó láwọn àkànṣe ètò tí mo ṣe ń bí ká tó lè jáde. Àbọ̀ bá yà rí, ó bá yẹ ìrìlẹ̀ rẹ̀ ni. Èyí sára, bọ́ọ̀dì ó jẹ́. Tíátà àwọn tíátà ló sì gbé. Fi sára, ọmọ ni bàbá yẹn wò lè kórìkórì gbádùn ara ẹ̀ mọ́ ṣe ló ń gbọ̀n ó ló nǹkan mí ju nǹkan tá a ní kó ṣe lọ ni. Tàbá parí iṣẹ́ ìtura yẹn tán tí a tà ló wá síbẹ̀ yìí máa wọlé gbogbo ẹ̀ jùlọ ó sì wà ní mọ́tò tí mo ní kó lóde mi but jẹ́ ká kó sí gbogbo ẹ̀ bá ti kó kó fún farabalẹ̀ bí mi mo lẹ̀ mọ́ bẹ́ẹ̀. Kì í ṣèyàn ní nǹkan kan àwọn starch mọ́ kìíní àwọn bà tó rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ náà lò. Ó ti gan wọ́n bẹ́ẹ̀. Ó lè ṣe nǹkan kan tó bá ti fọ́ sí lẹ́sẹ̀kẹsẹ̀.
bàbá ìgbọ́dọ̀ jìyà. olórí burúkú wèrè wá ń gbọ̀n. ẹ jẹ́ kí n rójú ẹ̀ tó bá tajú wèrè tó bá ṣe ibi tó wọ́n ṣe. mo lójú ìyá yìí ẹ ta ni ó lè sójú ìyá yìí ọgbọ́n tí mo ní ọdọọdún mi kéèyàn tún lè rí àfẹ tó bá fẹ́ kú. kí ni ti gan. kò lè gan. kódà ṣe rí ẹni tí ò bá dé oko ẹlòmíì rí ló máa rò pé oko bàbá tòun gan-an òun ló tóbi jù. ìgbà tí mo dé ọ̀dọ̀ yín ni mo mọ̀ pé ayé pé méjì ayé dẹ̀ tún kù síbì kan. kò ní ìdí ọpẹ́ ẹ̀ àbí wọ́n ní gbé ẹlẹ́sẹ̀ bá ti mẹ̀sẹ̀ ẹlẹ́sẹ̀ onípẹ́ lórí ìkúnlẹ̀ èyí ò ti bá burú ó ti lọ́nu. mo mẹ̀bí mi o ẹ jọ̀ọ́ bàbá ẹ jẹ́ kí n rí. ọmọ rẹ ti wọlé dé ẹ ń bẹ nínú ilé báyìí. mo fẹ́ rọ́mọ mi. fèyí sára o máa bọ̀ wá kí bàbá rẹ o. àwọn ọ̀rẹ́ ni. bàbá ṣọ́mọ ẹni ẹ rí. bẹ́ẹ̀ ni. ọmọ ẹni yẹn lélẹ́yìn. má fi gbogbo ẹnu sọ̀rọ̀ ó yé mi òun ni. fèyí sára ó kókó èmi ní bàbá ẹ kó yẹ kó ṣe tó ṣe yẹn ìwé tó kọ ránṣẹ́ sí bàbá ẹ yẹn ò dáa kò dáa ọmọ ò ń ṣe bẹ́ẹ̀ sí bàbá ẹ. dáàdi nǹkan tẹ́ ṣe fún mi dùn mí ó dùn mí gan-an ó dùn mí ó dùn ẹlẹ́dàá mi. ó má bínú sí bàbá rẹ gbogbo ẹ̀ náà láti parí má bínú sí dáríjì. má bínú ìdí nìyẹn tí mo ṣe ń wá ẹ kiri májò dùn ẹ mọ́ bá mi bẹ lẹ́dàá ẹ torí Ọlọ́run dábọ̀ wà máa bọ̀ lọ́dọ̀ mi. bàbá rẹ lóhùn ẹ bó ẹ ti rí mi àbí bọ́rọ̀ bá ti kù díẹ̀ káàtó ọ̀rọ̀ ti bù sẹ́nu. ayé mi ò dákun má bínú sí mi. àwọn náà ti gbọ́ ó gbọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ pátápátá òun náà ti rí lọ́tún lọ́sì kò jẹ́ bínú mọ́. so mọ́ mi rọ̀ mọ́ mi. àsàlátù ìlàfi kọ́kọ́ kanlẹ̀kùn tọ́lọ́run sì sílẹ̀kùn tá a sì rí léwọ̀ á sì àsàlátù onígbẹ̀dù gidi tẹ̀mítẹ̀mí tọkàntọkàn tààràtàrà fún ọmọ bíi bàbá wa sì yàn tún á sì kálẹ̀ wọ́n tó ṣàáfà lẹ́yìn èmi ò wá gbé àlékún yá nǹka kùnrin lé lórí ìwọ ọmọ sàníyàn fún dákun alájà mi dákun mo fọlọ́ǹbì o bá ń tọrọ fọmọ ìtinútinú tó donú tìkùtìkù rẹ ní tọrọ àdúrà fún kọ́lọ́run fún lálàáfíà kára rí o yá kọ́lọ́run fún ní ìwòsàn tí ó jẹ́ ìyanu fún àwọn òbí rẹ̀ àti gbogbo ayé lápapọ̀ so ní ìsìnjẹ àṣẹ àsàlátù fọlọ́run bá ti mọ̀ sí. Allahumma salli ala Sayyidina Muhammad Allahumma salli ala Sayyidina Muhammad Allahumma salli ala Sayyidina Muhammad wa ya Rabbi salli ala Sayyidina Muhammad Allahumma salli ala Sayyidina Muhammad Allahumma salli ala Sayyidina Muhammad Allahumma salli ala Sayyidina Muhammad wa ya Rabbi salli ala Sayyidina Muhammad. Àwọn èèyàn ń bẹ lórí ilẹ̀ ṣùgbọ́n bí wọn ò ṣe é pọ̀ tó àsálàtù ni wọ́n ń ṣe. Allahumma salli ala Sayyidina Muhammad wa ya Rabbi salli ala Sayyidina Muhammad. Àwọn ẹran ń bẹ nínú igbó ṣùgbọ́n bí wọn ò sí pọ̀ tó àsálàtù ni wọ́n ń ṣe. Allahumma salli ala Sayyidina Muhammad wa ya Rabbi salli ala Sayyidina Muhammad. Àwọn
àwọn ẹyẹ ń fò lójú ọ̀run ṣùgbọ́n bí wọn ò ti yí pọ̀ tó àsálàtù ni wọ́n ń ṣe. Allahumma salli ala Sayyidina Muhammad wa ya Rabbi salli ala Sayyidina Muhammad. Àwọn igi ń bẹ nínú igbó ṣùgbọ́n bí wọn ò ti yí pọ̀ tó àsálàtù ni wọ́n ń ṣe. Allahumma salli ala Sayyidina Muhammad wa ya Rabbi salli ala Sayyidina Muhammad. Allahumma salli ala Sayyidina Muhammad al-Fatih liman bilika wa li-akhir liman sabaq nasir al-haq bil-haq wa la-hadi ila siratikal mustaqim wa ala alihi akan kadami kidawli yazim subhana rabbina rabbil izzati amma yasifun wa salamun alhamdulillahi rabbil alamin. Allahu akbar Allahu akbar. Aja o si Ọlọ́run asalatu isi wo na mi si olójú mi àti tóbi fún rẹ Ọlọ́run ní ìsìn a ṣe kalimotun sarafadi bàbá ṣe ìtàn àwọn àwọn ní àlùkòrán bẹ́ẹ̀ bá ti wá ń kí àlùkòrán ìwọ mọ tọrọ àníyàn fọmọbìn ọ fi gbogbo ẹ̀mí rẹ tọrọ dákun torí Ọlọ́run torí gbogbo ẹ̀mí lèmi náà ké kúrán tí ń ké ìwọ náà sì gbogbo ẹ̀mí rẹ tọrọ fún pé kí Ọlọ́run bá fún ní àlàáfíà kí Ọlọ́run bá wa fi àṣẹ kún fàyàkùn rẹ pé bá ìgbìyànjú ìlú tá a ti bẹ̀ láti jọ́ méjì òní tá a sì ti kágbá rẹ lónìí níbi kọ́lọ́run bá wa sí bá a ti ń fẹ́ so bó ti jẹ́ mọ̀ àlájọ́ yá bẹ̀rẹ̀ la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Ẹ káàsán o. Ẹ káàsán o. Ẹ káàsán. Àṣẹ ọkẹ. Ẹ jọ̀ọ́ sẹ́nitọ̀ ńkọ́. Ẹ jọ̀ọ́ láti mọ̀. Anyway, ẹ sọ fún wọn wípé Yétúndé àti Dádì. Ẹ ṣé. Ó ṣeun. Sẹ́nitọ̀. Má dàwọ́ àgbà tẹ́lẹ̀. Thank you, sir. You're looking good. Thank you, sir. Ẹ ṣé gan, sir. Mo ní tá a bá dájọ́ ọjọ́ àpọ̀ lónìí kò ní dọ̀là. Kí ni o lè ṣe jà? Lọ́ máa ṣe nǹkan tó ń ṣe. Ẹ jọ̀ọ́ jàre. Dádì, mo fẹ́ kẹ́ bá mi bá ọmọdé sọ̀rọ̀ kó ṣe bí ẹni máa níbi tá a wà yìí. Ṣé mọ̀ pé òṣàjẹ́ ń pé méjì obìnrin ò dénú? Ìyàwó mi dẹ̀ wà nínú ilé ń sìn pẹ̀lú àwọn kan. Wọ́n ń ṣàdúrà lọ́wọ́. Ṣé o ti yẹ yín? Ẹjọ́ ẹ torí Ọlọ́run. Ó ní ìsọmọdé. Ká tó dé gbogbo àlàyé ọ̀rọ̀ ìlà àti ṣe fún. Òun náà ṣetán láti gbà sí ọ lẹ́nu. Yétúndé, ó ṣe gan-an. Àwọn àkọ̀wé ọ̀ máa nífẹ̀ẹ́ ọ. Máa nífẹ̀ẹ́ ọ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ. You are a wonderful girl. Thank you, sir. Ẹ ṣé sà, mo dúpẹ́ lọ́wọ́ yín. Àlàáfíà fún yín o. Hallelujah, olùṣọ́, ẹ ṣé sà, ẹ rárá sà, ẹ jókòó. Àwọn olùṣọ́ wa ni. Sínítọ̀, mo ní kí n sáré yọjú sí yín nítorí ètò àdúrà tẹ̀lé àfẹ́ṣe kí n tó padà sí church. Ẹni náà wà dábàá yìí. Ọ̀rẹ́. Ọmọ yìí. Bẹ́ẹ̀ ni. Hallelujah. Hallelujah. Olùṣọ́. Step out of the line. Don't move. What is it? Mr. Senator. What is it, Kílódé? You are under arrest. Nínú bẹ́ẹ̀ ni. What have I done? Mr. Senator, you are under arrest.
Oh yes, that's right. You are under arrest. Yetunde. Someboda. Hey, listen. Ẹ ń béèrè, kí lẹ ń béèrè? Sumbo. Ṣé gbogbo Sumbo èmi yẹn? Acting nìyẹn o. This is reality. Yes, for real. Hey, olùṣọ́ ẹ gbà mí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Pé people arrest yẹn ni. Now listen, Senator, whatever you call yourself, lóòótọ́ ni pé mo wọ sultana. Hopefully in the future, bóyá mo lè di great wòlíì àbí pastor or whatever you call me. But bí ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí, I am just a good Christian, a church goer to like church go. Understand? For your information, èmi ò ń ṣe wòlíì o, mi ò dẹ̀ ń ṣe pastor. I am a detective, and you are under arrest. Don't say anything! Shut up, don't say anything. Ìwọ. Tó di ní sẹ́ńtọ̀ ẹ̀jẹ̀ everywhere everything nípa ikú ni pípa ni. Mo lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lédè pé ọwọ́ ti tẹ̀ ó dẹ̀ lè escape láíláí. Senator, bó ṣe jẹ́ náà sọ fún ẹ̀yẹ you are under arrest. Ó ní agbára o. Afa. Madam, oya, join ọkọ ẹ. Oya move. Fast! Kò yé mi o. Join ọkọ ẹ. Darling, kò yé mi o. It is rather unfortunate. Tó ń ṣẹlẹ̀ ò yé mi o. Pé o ò mẹ́ni tó fẹ́ lọ́kọ. Ọ̀daràn, apanilẹ́kújayé, ọkọ ẹ ro ìran tégbòtégbò. Irú èèyàn tó fẹ́ nìyẹn. Mi ì rí eléyìí o. Hey madam, listen. Àwọn ò ní problem pẹ̀lú yín. A ní problem pẹ̀lú yín. Ìjọba ò ní problem pẹ̀lú yín. But this idiot tẹ́ pé lọ́kọ yín, ilé tí gbogbo ìlú vote fún as a senator tó yẹ kó máa protect interest ọwọ́ èèyàn ló wá sọ̀rọ̀ ẹ̀dá pààyàn tó ń pààyàn kiri. You are done for. Court ló nà báyìí. Báyìí kó yẹ lẹ́nu. Gbogbo àwọn ojú tó ń wò yìí kò sí pásítọ̀ nínú wa, kò dẹ̀ sí babaláwo nínú wa, bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí àfáà kankan nínú wa. Ọ̀dọ́ gbogbo wa pátápátá ọmọ ẹlẹ́sìn rere ni wa. But iṣẹ́ ọwọ́ wa là ń ṣe. Gbogbo tó bá fẹ́ sọ àfẹ́ gbọ́. And then sọ́nà tí ọmọ ta ni kò lọ wá ta sọ pé o gbọ́dọ̀ wà kan tó máa ṣe prayer fún wa àti ọmọ tí ara ẹ̀ ò yá. Sọ pé aṣọ ọmọ tó dúró yìí ni ọmọ yẹn. Not at all. Eléyìí kì í sọ ọmọ yẹn o. But nítorí iṣẹ́ aburú tó máa ń ṣe bó ṣe máa ń pa ọmọ ẹ̀ dálẹ́kújayé àti gbogbo ẹ̀mí tó máa ń gbà la believe pé ó ṣeé ṣe kó tún fẹ́ lo plan B kó fẹ́ pa ọmọ ọlọ́mọ láti fi parọ́. Eléyìí kì í sọ ọmọ yẹn o. Ẹlẹ́yà. Jẹ́ ká ṣe ní sùúrù lórí yẹn, jẹ́ ká ní sùúrù lórí yẹn. Ọ̀rọ̀ ìdébẹ̀ o, ọ̀rọ̀ ìtì ìdébẹ̀ yẹn o. Ìyá wa ni. Ọmọ tó bí gangan lélẹ̀. Ẹlẹ́yà, open it. Juliana. Èmi ò kí ń ṣe Juliana o. Orúkọ mi ni Fèyíṣará, ọmọ Jayéọlá tó pa gbogbo ìdílé ẹ̀rùn. Ó ṣe mí láàánú pé ara ẹ̀ ni mo ti jáde. Ṣùgbọ́n mi ò lè dá Ọlọ́run lẹ́bi. Mo ti ṣe tán báyìí láti dá gbogbo ẹ̀san nǹkan tó ṣe. Àmọ́ o, ẹlẹ́ṣẹ̀ kan kò ní ṣàì lọ láláì jìyà. Yes, hey officers, mo really appreciate effort yín láti get a man ọ̀daràn yìí. Bíntà lẹ́nu ẹ, ìwọ ọmọ ọ̀dọ́ játijàti lásán lásán yìí. Madam, mi kì í ṣe Bíntà, Ṣìkẹ́mi lórúkọ mi. Mo dẹ̀ wà lára setup yìí. That's right. Officer, yeah, coffee. Ìwọ lọ tààrà ẹ̀. Beyond. And move it. Mo dọ̀rọ̀. Mommy, Daddy. Adenike. Daddy, I'm fine. Ara mi ti yá. What's happening here? Ara mi ti yá, Daddy. Senator, ṣọwárí sì pé Ọlọ́run ọba òmìnirí. Àwa kàn wọ costume yìí. Bó já ṣọ̀mọ́lẹ̀ adé pé orúkọ Ọlọ́run lé ọmọ ẹ̀ lórí. Àdúrà ti gbàrọ̀ ọmọ ẹ̀ ti yá. So that's not the issue for now. Oya, ìwọ wa lọ face music gbogbo detail. Move it! Mommy. Don't worry, you know. Don't worry, take care. I'll be back. Daddy. Tomorrow and move. What do you want? Okay. Mommy, I'm fine. How is it?
fine. Adenike ti wà okay mommy. Daddy ó dàbí pápá ìrìn àmì daddy. Wọ́n ní odindi ìlú kan ni bàbá ẹ̀ pa. Gbogbo kò yé mi náà ó dàbí pé wọ́n ní ó dàbí pé ọkọ mi ó dàbí pé daddy ẹ̀ ó dàbí pé I think kò yé mi. Adéyẹmí ṣé pé apànìyàn ni mo bá gbélé Akínyẹmí. A gbọ́ pé ṣe lè ń pààyàn lọ́tún tẹ́ ń pààyàn lọ́sì. Ṣé lóòótọ́ ni? Ẹ gbọ́. Ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀? Ẹ bá ti gbọ́ ti tán. Àbí kí ló tún kù? Ẹ ṣáà dẹ̀ ti gbọ́. Ẹ jọ̀ọ́ sà. Ǹjẹ́ lóòótọ́ tiẹ̀ ni wọ́n dìbò yàn yín? Yes. Sà, a gbọ́ wípé wèrè bímọ fún yín. Kí ni ìtumọ̀ yẹn? Kì í ṣe èèyàn ni wèrè kan tó yà ń wèrè ni. Ṣọ́kùnrin náà ló bímọ fún mi, ebóbìnrin ni. Ẹ jọ̀ọ́ ṣe rí gbogbo sentiment yìí mi ò believe nínú ẹ o. Àwọn ọ̀rọ̀ míì tá a tún gbọ́ lẹ́yìn ìgbà náà ṣé lóòótọ́ ni àbírọ́ àti wípé kí ló fà sá. Ìtumọ̀ mi ò lè sin orí olórí ni mi ò lè sin orí ẹnìkan ń jẹ́ kí lẹ́fẹ̀ẹ́ ẹ̀yin náà mọ bó ṣe ń lọ lẹ̀ yìí tàbá ti tira wa síbẹ̀ àwọn yẹn máa takú síbẹ̀ ni gbogbo ń ta ẹni tó jẹ́ pé 1 naira ló wà lọ́wọ́ ẹ̀ ńgbà tó wà ń bẹ̀ 10 naira máa wà lọ́wọ́ ẹ̀ pé àwọn tó ti lọ bẹ̀ gan 5 kọ́bọ̀ tó wà lọ́wọ́ wọn máa dín sí ni oníkálukú náà ló máa ronú bó ń ṣe máa débẹ̀ n tó bá dẹ̀gbà náà la máa fún láti débẹ̀ n tó ń fa nìyẹn kì í pé bóyá èèyàn náà tó bá jẹ́ pé ṣe náà pín kárí ni kí ni mo fẹ́ lọ mú bẹ̀ ṣé tipátipá ni orúkọ kọ́ n tó ń jẹ́ bẹ́ẹ̀ náà ló ń ní gbogbo wa lára tó ní wa lára nìyẹn tó bá jẹ́ pé ṣe náà ní òkè ẹ lọ sókè ń bẹ̀ yẹn ẹ lọ ṣojú wa o tá a dẹ̀ débẹ̀ tá à ń ṣojú ara wa tá à ń ṣojú àwọn èèyàn tá à ń ṣojú everybody tí ò ń ṣe kójú ara wa nìkan là ń ṣe ṣé kọ́kọ́ máa ṣojú ara wọn bẹ̀ kí mi máa wòrán sàlẹ̀ mi ẹni tó wálé ayé tí ò lówó lọ́wọ́ bí ìgbà tí ó ṣe ó ń ṣẹ̀wà náà àbẹ̀rù kó ṣe ẹ̀wà ni Orlando gan sọ ó ṣe máa ń ṣẹ̀wà o. Hello, ẹ ti ṣetán pẹ̀lú wọn. A ti ṣetán. Ọ́físà ní káwọn guys kó wọlé.